Yay, Obudiere. No more in your tenant. When you are not young, go back to women. Jack begging of wine. The begging of wine. Wagwa. Yata. Woman, whoever 5 years for Yata. 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 Yata now. I beg you, Fiamme, and that's how we have. What are you? I'll say what here. Oko, everywhere here. I will go away. You are saying that time. Everyone can matter about. Don't you want it? Is that? I don't come here. Oh, I can't have a bass. I'm over here. Is that? I don't know what you're doing. I don't know what you're doing. What do you mean? Money do come on. How can you do? Oh, Tony Norio, the Odessa would do. I want to come and make it or guys in your boat. Ain't nobody need to make more money. Anyway, why you go back? What's in that boy? Oh, he's your way now. Yeah, come on, no, we shall go back there. You are my no joke, the one of Hangana. Oh, now what's in no mark on your boy? Yes, oh, you know, I didn't do more. Oh yeah. Mama.
Any Gwen and Oma. Oma. Calero. Wow. Miss Wemmy, Momosa. Ye wa ko so so pon lo sun we be boya be yin budo e to da yin we me o aregbe o ti ale lo se yin budo we be le school ne we be ba mi uga uyi mu uga mi o we be won so gbon budo na o we no bi so kon pa no ima mo se nyan budo a mo se nyan wa fe tu ti be ni o si mewa Wabe dane. Ma ugo ti are school ni a. So what ba no, we be de gbe agbejan. You we ka gbe der your hero ke. We de gbe. Ise ti nda o jabun gbe bo. Gbe no lo ho e ba gbe ya o ta ba sun agbon ni. Ise ti wa se ti de gbe agbe. We agbe ni a o pa se ti do gbe fun nu gbe bo na. Ọmọ ya o we de. Beni meje mune school ni egi dederi modun yeye me ma je gi mi aye gbezan runda e beri merere ma vera me so bi yo era me wa iwe mi pona gbera ni ya so yin o we ma nu weta ni e ru we karo wa ka gbe o seti won we to won merere me na gbin imaje school imo tenoje school o pa no so a o ti we jaoji Onise. Oje school o majo o we winner. Okpano. Ne school ma ve favor. Wina certificate do. Okpano. We wa gogo yo. E tama de won wewe. Ye tama we. Me so ni ye wa se de ni aso winner. E de ya tama we. E we ma le gbin winner. O ma gbe bo se gbin winner. Isoke we le gbe sale to. Mi se we. One get your view. What do you want? We be
orí ọ̀rọ̀ rẹ̀. Ó wá pọ̀. Iṣẹ́ mi kò lò. Orí mẹ́wàá. Mẹ́ fún ọmọ mẹ́tọ́ lọ́wọ́ yẹyẹ. Òkú ó pọ̀rọ̀ ọ̀nà kú mi tèmi. Òwú ìmọ̀ nìyẹn àṣà. Òwú mímí ló pàwí yẹn. Kẹ́ni máa ṣe. Kẹ́ni máa ṣe. Jẹ́nu kodo. Yónú bí ẹ ti bẹ̀rẹ̀ sí. Níyà ń yàn yẹ̀ mí náà wẹ̀. Màmí yẹn yẹ gbé yẹ. Kẹ́ni máa yà ṣe. Ugari sowa owiye buwege. Etela gidi ogbe wo wiye. Igidi age. Yenu ko do wase. Ni mayari e ba eji lo. Ogete mare magari resio konate ni dado gari o maya sio balala 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 sio now we're gonna move balance where we mandaware manawa chaito we gidigo we ya fe mahari ya say ya there this one dem mahapari su na wu kuma ika muda for we no ri go ni ma but this one so to dem ah Lewa oga mi ni maya. Mega no e bani o me kukuku. Eri e wona, eri e ma wona. Wa wa to wen no. O bi ma se. Kamata we tara. Na we do me go ni be do season wa va. Da o me ne me ba go le die. O ma ya ko me no. O kukudu kanaba. Ya ko me no ni do. Eri ra ne. O ja ni. Wa me wo tara kata itoro. Bueno, ya problema. ¿Cuál es? Nani? Wa do lori odi ko wa je. Iwe pa ye o kere. Ibe ya wa nyo do. E na we gbe wo se we de ni akere. Kuyo. Lebe? No man. Tuta o kan wo kan ya. Tuta. Iye o. Nani? Igo ni kama wedere. Wini kama we alu ba ko. Igo ni ya kama. Igwe dero yi kaka. Igwe dero yi. Oh. Okan wa se gbe na. Igwe we degre net ya bo ni. Ilu ele. Eyan na vula dani ne na kine vuse. Igwe no we ri ne we lo de. Ilu ele. Wa ye si egbe kere. Unda we igwe pa gbe gere na. Mi age ke ya ni ya no we go o ya kama le go we go no lu ene o no do lu ene o be ja lu ene wa si gbe ya na le wa si gbe ya re na le wa si gbe ya mi hu de na nwa ga we no hu de na gu we gwa no ona ta wa de onu we me no we go e we pe yo me aye ugebe elu awewe we igoni me me na gbona o bugbe ta pin we se ti mo enugbo
ike ba wa mu go wo pa mo ni gbo a wo pa mo ile le wa sugbo eba ni na mo lenu kunu eba nule enu ane keke e ya mi wo o wa sugbo o ya fi mo de o ya lo be se o de o wa sugbo fi bo de o ya lo be se o de eru yawe to lo yiwe sabu kakere ti no so ba ri me ya wo ni gbo le kan o lo we ya na me ri kai Eriukai we ori egbe mi ni ya we se gbe kene ja o ba pa ma re gba ye se de kene e ti wu mego ja kene na me e ti wu mego ja kene o mo kin we mu wa wo ama o ga we a se ahoko wa so lo na je beri o mo fe bo ya o iyo ba wo ma se o te we mo gbe me na wo gbe e wa ko bo yo hun u kere gbe iye mi awe oju yere o wa si papa wo wa ya de go okay awa ya ja fa kwa yo go wu keka usa ti le le su bo o ya fi bo de o wa je so de o wa lo bi wa bi e o wa bi e fa e ya no den we ya bi e gbo ni eri me No. Meno. Eu. Ih, levando que é meu. Olha dia. Come. Io. Menino. O que eu vou levar? Ai, ganhei de uma barriga. Ina kamera musewa. Na we de kana yari esko. Mami ko yiba. Me mami ri no we. Ona woma, te me ye wa ni wa ri okun ya be. Be bi palo, bi wa ri ni do. Iwa ge ekege ari no ton wa woni. Ni we ma we do akia, okore do ya gbe ke no ri eyi. Iwa ya gbari. Ina mo ni pa ri ego. Wo so ge wo se. Mama, na we se. Won mo ga gun ya. Me ma woni amode. Ijeta mi ina we uzola no de ni akani maliga ini ina wa kemi na wo se ge ba ya gbe mo meri ma o ma ya ka ma wi adok mo ba wo se ge ba na una wa lawo ba na ade wo se wi ado ma oye. Iyo bowo. Iyo beru wa. Eru wa. Iyo beru wa. Iyo bari. Oladian sin. Iyo boladian. Iyo bo na umeri o na, Mi na umeri wa ge. Wa mi vun futo ni mi. Ogi pe otutu tete waji. Me wo futo paru gwe. Ofitu zeba ofitu lapa iya fefe agaru we also dey tell me agbo we ba there na e mi na to dey tell me ma ya to no ma ya gbe we wa mi ya ni yeri we mudia we men ni yobo ya la school e lelu wa de ke mo fi. What do you mean by that? We lelu ma do ke fi to nine okay me no do ke fi to ni mezuwa he mezuwa ederio ni ngwana re school ofioto ni kamujuwa ni na yume kai keke nyegli ya fefe yi jarubara ya ni bara na anya kon ya afio gbo gba to gbe mario wese ni wa mami bulu ko padi la de won no ofioto ni gbase wa tama gwero wa ge o wari wa tama no wa do miome tama no ni mo na gbo foto ni le na ugbe wa ko yo imamo sto gbo foto ni ya baranjo mo foto se da la de ya baranjo ne me kina le mo bege wa kama o wa le tama no do miome imamo sto gbo foto ni ni ugbe wa do foto la pa ya kare o na itwana ija oga ba e mo fi oto tenegbeje me o ma la gbo fi oto ni ne o re no oga se ti kuye je school ije me na mi oga je school o ma mi awo fun e
way in our class. Baby Rela. Udo. Miudu. Wa tope. Wa ya gba. Ije nu kodo. Vikora ka je ni mana mi boya re. Ọwọ́ àgbà ṣùgbọ́n ẹbí ka ẹwà yẹ̀pẹ́ gbẹ̀yẹ̀rẹ̀ lọ ìyẹ̀wò nìyẹn rí èmọ̀rọ̀ ìyẹn mẹ́kẹ̀ náà lè fún un. Ọ̀rọ̀ mi etí mi ò bọ́yá wẹ̀. Ṣùgbọ́n mi pọ́ ẹ̀rá kòkó. Ogete. Ora kankan na poni ve gwa lo ve kankan. Ọmọ. Ogete àtọpẹ. Èmi náà wọ mẹ́wùmẹ́ ọ̀ka kàpọ̀ tẹ̀lé. Ìgbàna ẹ̀ náà rí gómìnà ẹ̀rí mi. Rúdọ̀ ní ìhóní ìyá kì í tọ̀ náà bẹ́ẹ̀rì. Ọ̀nà gẹ̀tẹ̀ àtọ̀pẹ̀ ìyẹnu kodo. Uwewe na ya kì í tọ̀ náà bẹ́ẹ̀rì àbúgbó ní wọ́gẹ̀dẹ̀ náà mú ní Nàzàgẹ̀yà. Ọmọ ẹsẹ̀ yẹyẹ. Ọmọ ẹsẹ̀ ìhóní kùsù yòtọ̀ ọ̀gá kì í tẹ̀ fínì ní ẹwà ní àkẹ́ àlàlà ìpè. Òwe mi níbi nàgẹ́ kòkò wẹ́jọ wọ̀gá sẹ́gẹ̀. Dárí ni ẹ̀ náà tún ẹsẹ̀ fi èrè pa àwọn ònú. Tẹ̀ fínì. Ìlànà gẹ̀tẹ̀ èmi ni mẹ́múre ìyàwó orí ẹ̀ tí mẹ́ nàmìrì yá máa nìmìrì yá jòwé bẹ̀ náà kọ́kọ́ wá ní alẹ́ yà parí ẹwẹ́ bò. Ọmọ ọ̀gá sẹ́gẹ̀ orí ìwé mi náà kẹ́kẹ́ èrà ẹ̀ náà kẹ́kẹ́ wúni rẹ̀ Wọ́n ṣe dáhùn. Ìdí mi wà lọ́wọ́ wọ̀. Ọ̀ṣẹ́ ẹlẹ́gẹ̀dẹ̀ àtọ̀pẹ̀. Ìyọ́nàwọ̀ rẹ̀ tó wọ̀ lọ́pẹ́. Ọlọ́pọ̀ ló ta ní ẹ̀yà ṣọ̀wọ́ mẹ́rin. Ìdílé ìhó ìyàwó aṣòwébè. Yànsọ́wébè náà ó jọ́ sẹ́yìn ẹ̀yẹ yàsọ̀pẹ́ yàrá àjálà bíà. Iya ni wina unga ito mu poge mu wera ga wiya ga shosu kula tia iya na ga wina na ya to ati fún mu iya gi gene soma oni osie ina wi ma oni ya ojo pa owa ima oni ya yusi ai iya mi do kiemi no kula ọmọ ọ̀gá sẹ́gẹ̀ ògidì ìbáyẹ̀dẹ̀ náà pàṣẹ yù ẹ́. Ìbáyẹ̀wò pẹ̀lú ọ̀gẹ̀dẹ̀ àtọ̀pẹ̀. Ìjọba èdè rọ̀ ayé kú àlìyé náà ń lọ sí àlàdé. Ebi ebi wẹ́mẹ̀ nù wẹ̀ ata. Wútọ̀ wẹ́mẹ̀ nù wẹ̀ ata. Ebi wútọ̀ wẹ́mẹ̀ nù wẹ̀ ata. Ẹ̀rọ yẹyẹ. Sọ̀gbọ́n kọ́ kẹ̀kẹ́ má fi ẹ̀. Ọ̀nà dé ìyá mẹ́mi ni ata ló ń bá. Oyè rẹ̀. Agbẹ́ wọn náà. Kójọ. Ìhó iṣẹ́ ti hàn sopọ̀ pàánù.
tonu be yaga meni norio meze wa mi afie ekeni afie bo ekefa utebe igae imene ari di no ya leva ni no ya fie when he said I need to know no ya ifie wa no na mo ya fie me o ya fie to ta karo we ma keke ni authorize o ba wona parapa rule out oni o ma keke o to ma keke ni ma e no okay no agwa wo ka gbere no ka ba to wo o ka gbe se ti mi ka I ka won ni ba wo to I told you before no that told me If the meta gbogbo o choni e ki a oge anu ebe oge itale bebe ro o teme we so feme okuna ma bo ye gbo pa wa to iye ti so to megbe kaka ba ni ra mi ba be ta me ku Mexico o mo me ti gwo wo hagun no ri o boy to ni ri but bo o di akere o di me una bo ti me bo o di akere mo gbe o ma ri se gbo ala me mo u kan hu ni me ba gbe ya ni mo wo kun we ya leba o teme ma ba gbe la wo o do boy to re won ni gara o to oge wa o to oge agbe o to oge no o to wi ma no wi ma we e no e oge e o ya fe ga da we ho ni e we wa wa tere o to ba tere no we o te ya mo rejo no ya ke mi ro pasunu be no te na we ke bezu mu I ja ju wo han ke bezu amu unda we e o to no we o ya la o to ge no ah o to na gbe ko we si baba mo akun ma ba amare ni o se dia e du fa tere we mo yugo ah e se pe gbe me de we na if no ja me tere do we agege mi o jo we gogo ra me ti we o ga ikoro me so wa no de wo fa se kin afi mo fun mi na no sunu ina we ni wa bi we nya we o ge na ya ni do mi o okay o ga e po so wa wo ja ni e ma ki o mo se kin mi e wo ide ni wa jamani tie we wo yi ọ̀gá mẹ́rin wà ọ̀gá mẹ́rin wà nale ìsàlùkù ọ̀hìn nínú ọgbà fún ọ̀mìnì ya sa o ge kan no rawo àwọn mo o yo ko ye pẹ̀lẹ́ yẹn wo so wo me lode afi am na ya fi awo ma je ni de mi ala wa no de e de we fo ni ti ati yiri won no ya wa ge e de gbiri wa do na be me o baba oto e mo ye o ki su o me desu no igbera igo oti anwa ni nekere ge àìsí wo wa ona si ma ogisi ma na wa negwe oto ni na wa nemu ni don no ya ifie awa negwe ma no ya ifie na la de wo ga na wo ya ifie ba de me na fu nu ona akara ebi ya no talo o iki eka ogwa na ko no gbe kan yen o ti ha ike bezumu emeni ima keri ya ya nani o ya na rulebu were hun ga dota ewe enye ne orun opa mi o ipin meni se na ikere gbino ri bi odora o ya na ture iyamu we su kwa fe ma yin ko re afiama e ma le kisako ha o bi jiyan ege no video ya gui oye na ge no se wo se yako okay ne wata nu beta bangwe ogun ga ye kebiru ya mu ya o bi oko gbo ye yi we si ma me ti we ko nwa we ki bere yi o ka me iye o si wala na ya ne wata yo mi mo me to pam wa tu wa mi na o temere ni mesi ni gasin gbebe ko to ga di e wo na
quiet. Oh, can my pamu yati hemede. At all. Respect me. Oh, what he me. Moto wa be tare ko me. We ready ni na we. Oh, kana. We no ya yin le me. O ma ko we era bi je ehiro. O ye ri me ze bi baba. Uyi no ri nere ma no fi ya. O ye ri me. Ya no. Na wo ma. Mi no ya je. Imao negbera nuwado tota ka gbe do ta we iye do ga mi ne ni ma ima we no ka la do nu ene ka baba we a ama de ri ni o ke baba yi na we ya ma ya we o gbe la we na No. ma mbeje No. o kan ni we era o ye na e wo ma iri we na o to no po lo se o imu no money no ga ilu oni No ya bu gogwe. no ga lu oni ina di bodi kere wo ina be bien Tama. okma okay so kaka yere na wo egwe ina tabo ba ni ko tele ni ade su ga na wo ti gwe to baba wesi oh we ma be ja o yu ku okoropa we mi no ri dege omodion You know. na we de kada ti dogbe Baki radio. Every yato. awa so bia bekere na na awa na ma bu gbode no ka gwe ere no ana wa la ha oto yi se ma o we baba o na e o go to ni mu ni de no o wa ya fi e na o to na o bia bekere na ni aga o to ni wa na te o ka na wa la me do o te mere o we baba o baba boke o go to ni ba mu de do mere e wa fi e ni e wa fie na awo na egele ka o se eka isen ena we me to lo gire e bona no ma to ira we ni ena we o wani o hala de we bona me ni wa to ni o kan wa la na obi Salad ya. o hu wa fie wa bie agejo to right nu gbe we ya fie o to ni o go to ni ma ke ko ten o hu me no odi o mo keke ena mo se ti da awa egbe na kini wo egbe na ime ku ko ere wo egbe na o do bi eme obi me ga gun we hin afi pe yi o de we aside we yeje na ba gbogun owe no tin eru da wo tere ke ka ma se ri ogwe se ima se ti gwo kan me gun ma bi ma bi we da egbe Kebezu mu. kebezu la ni wa pe ke na kebezu o le ke ke tun wa yo mi Ọ̀tẹ́ agbe Uwese baba ma ho. Ìyá yìí na wa ya ba we eru we na. No ya ba lero. Sokma. Ikebezu ni tanu wi ya ikebezu mo. Oh, po no gbe kan yin. Emeni, imare kini yari ya iko. Unda, obi o kan kede kin. Ima ese no ri bi odora, ima o no do wu mi. O ya me tu be unda, adowe enyene, orun opa mi ati eko. O ya me tu be. Oku, we so kwa fe ma ye ko. wa to Afia ma o e male ki sam. We so near. o che wo ya. Wo che ya gui. O ye na ge na so wo so yakọ. O ke ne mata. Mi me nu ta pa. Uwe na fi o karuku. No diake utana kanano. No ne biago. No we diake ogonu porewa, ogone piyarewa, ogupore na we ya. Iwe fiewa. hey Khatene we. O biaga o no di oposo ta. Ri ya ne. No so wo wa o da fi hon. La o yom. Ni na wa wa ta ni wo di oposo to ni. O ti ya ro me ko ri no di oposo to ni. La o ni ko ri. Oga mi kebezu o ikebezu mu ni mi wa ke wa pa yan mi kan ya no e uta apiomo abi ko bi no ka ni o so pe ya wa ke wa pa yan ya bo asie bo ari o wa la o lima ni ko ri wesi ọmọ wesi ọmọ
Ebi kò jẹ́ ebi kò jẹ́ ọmọ ló máa ń lórí oko sọ́tà ọwọ́ tàbí ó yọ kú lẹ́nu. Wọ́n yá ẹ̀wọ̀n náà fi òbó ìgbó tẹ́lẹ̀ ẹ̀ ọ̀gá gbé mẹ́rin òkú yẹn láwọn. Ọ̀rẹ́ àmà àwọn èdè ìjọba ìjọba. Gẹ́rẹ́ àrò. Koyo. Mese bi aso bi yoro bi aso we. Kewe na na fi edeke ni aye ropa. No pe ni be. Every man ni keke na waria. Obi loho. Ike mi ti adie dunwa we do. Owu gbe te wa bi na. Ogi me. Owu wa tara. Ai wa kene. Ja ya wo ke awe mi obia. Ami bi no ga ba ke la bi ya ni. Oko so ki de ge. Oga gbe. Ṣùgbọ́n ẹ̀rẹ̀ ní ìhún wa ìpínlẹ̀ máa ń yẹn lọ bí èyí ẹ̀wọ̀n ẹ̀mà kí á lò ẹ̀gbẹ́rẹ̀ yà ń yà máa ọ̀tún ẹ̀gẹ́ àgbẹ̀ Hey ti yàn máa ẹ̀. ẹ̀wọ̀n ló ká mi owó tọ̀ náà ẹ̀nà òkà yà fi èmi kàn kánà. Iye ìmá yàn máa ẹ̀ wọ́n ẹ̀ nẹ́rì máa yà wọ̀ pẹ́ni òtọ́ ní máa yà kókó gbogbo gbé. Kinu be ebe se ube fibo upono de do boni no pare mu no ube fibo be ko ya ba bo tola de o be ti e o ko be fi oni e me ya je gbe kin akere a ide he go teme ti be o wo tu gboni je no gije na ni be mu be era me be o yi ni isoto mo be ni mo o yo no be ni me wa le jo bo wa ni ade o be bu mi ade o wa o so wo me alo ẹni náà mọ ilé ìdìbò bàbá wẹ̀sẹ̀ zẹ́wọ̀ tí mẹ́nà dùn òtò nínú wà nínú mẹ́nà ọ̀rẹ́ sọ̀rọ̀ kẹ́ bèbè mi ti bí kú ẹ̀wọ̀n owó ni bèbè ṣe èyí náà tẹ àwọn náà fọ o ọyẹ bí tọ́ tí mi kí kàn mọ̀ bò kàn bò wá wẹ yẹn fúnotọ́ mi yẹn rà ọ̀tọ́ ní mẹ́ni ọ̀bọ̀ kan yẹn náà pa ọ̀nà wà bí ìzọ́bọ̀ ọ̀nà àlìyé kọ́ tẹ́lẹ̀ ọ̀nà yà fi ẹ̀yẹ ina be protein ino wo kan be mai so wo kan fi ina iti o protein ya rewa o ko teme gemi no sunu no so pe to mejo ne o iwe ni ya ko alute no le de to ma ro be kira mi ma to na mi pe na o teme na we ima ilaba uwe ni mo o teme ya ko o ka salad ya ne o salad ya ne bo sunu o wi o ya fi e dọ́dà pàrọ̀ tí mẹ́rin lòjá yá mọ́tò ní mẹ́ ní méjà fíé ẹ̀nà ìyàmọ̀ tí wọ́n wẹ òbònú bí ìjọba kan tọ̀ iná inú ọ̀bẹ́ gbọ́mọ́ ní mẹ́tì ìgù ọwọ́ fún wẹ́ẹ̀bù wọn ẹ̀mẹ̀ níta yìí sí ẹ̀ iná wẹ ọjà ẹ̀mẹ̀ ìtòòrè inú ọdún dàbẹ́ nìyẹn jẹ́ ò sẹ́wọ́ pìànù yàwá ọkẹ́kẹ́ ní mẹ́tì ìgù ọwọ́ kan ìgù wọn iná mẹ́kọ́ ọwọ́ fún wẹ́ẹ̀bù wọn. Ọwọ́ kan wọ̀nyí ẹ̀mí má kú lórí ẹ̀mí náà. Ẹ̀mọ́ tàbí. Ọ̀gbìn mi wà ta. O sọ̀rọ̀ bọ́dọ̀ ẹ̀ gẹ̀ àmì èmi já. Bí a ti wọ́n tó ká pa màá wẹ̀ ẹ̀yẹ kí á rọ̀. Wọ́n náà rẹ̀ oge báyìí wo. Wọ́n yà sí àwọn ìwé yìí náà wọ́n mà. Wọ́n há mi náà mi. Wọ́n náà kà wá. Ẹ̀dín ìgbà tí wọ́n fi náà yà pọ̀ kàn wá. Iji. Kí ni sábà wọn náà yà pọ̀ kù. Iji mi. Bí náà kí tà sẹ́ẹ̀ yóò gé yóò má jẹ́ yóò jó yóò gé yóò wọ́n náà. Ọtí mi mú ta ẹ̀ náà dọ́mù sa ẹnurẹ́bà ẹ̀yẹ bíbẹ́ ta ẹ̀ ní òwú yá ta o wọ́n ẹ̀wọ̀ ẹ̀bẹ̀ nìyẹn rẹ̀ ọtí kọ́ mi níyàrá mọ̀ tí mi nù rẹ̀ ìgúi sẹ́bẹ̀ ìsà ọ̀nà ọ̀hẹ́ sẹ́lẹ̀lẹ̀ oyinbo tí mi yí mi mú bọ̀ ọ̀sẹ̀ iná ìwà ẹ̀kọ́ ìgbìmọ̀ fún mi. Ẹ̀gbọ́pá ìranu wa bí wé dà ìrọ̀pá ìgbàwọ̀ yìí. Àbọ̀ yẹn ni. Sọ́pọ́n bẹ́ẹ̀rẹ̀ akéde owó mi ò nínú apá bá ọ̀nà yìí mẹ́ ìjọ ìwé gbẹ́dọ̀ ya gbọ́ àlọ́kì lórí ayé wo wọ́n ti wẹ́ gbòòrò. Ń dàgbẹ́ ń yìnbọn léra yín ban ọmọ ẹ̀yìn gbọ́ ẹ̀ dà rẹ̀ dẹ́dẹ́mẹ́dẹ́. Ọkẹ́ ìsàlẹ̀ wà gbọ́ ọkẹ́ ìkàwé yọ ọ̀sẹ̀ yọ gbẹ ìyá ìkébè súnmù wọ́ọ̀sù mú ìwé ló wà dà. Ìgbẹ́ ẹ̀wọ̀n nìní
iya on e gade o mai tai o mai se mo ne me de ha gira posunu e na kan era ke se dolo so wa me ma o we baba o gege na okay o we oto gele o oto mo be tase ri eri o wo ri o me gbe egbo paro no kan ga to ni ma wo teme no da we eri me iye wi no kan o mo na ya so falele era me o de ta be ra be fija o pana era be se a se me giro pana ne e me wo ma o to ro be polo se me be mo ni be ni e no ga ilu oni kia ria mo o to ro dese ni odo ina gbe mu ni ya kia we odo a de so ga e ra na bi digwe ga le mu me o baba iwe si e ato ni e ga e na mo pagbe e ma pere gbona a ru bo kan a ri sera okay e ra gire bo o gire we bore o we o to ni me ga ni e ge o ma radi me no ye iya wa fi o to ni ge o ilele na efia yo na efia yin owo wa se ka ise ni eya ni afi ebuwe na we e motem beni wa se ni e ro kan wa la de sai o kan ku yon we ha na bo se ari authorize ni we nu ya ru bokan o to ni mu no ta ma me o we me se tita we o keke ni gari ba mi aga ku ne o te na we e se tita nda we obi egba obi eleme obi me ga tona ora ga hewe no dio iya wi ada eye so pa era ma we no da me o da me se owe o ma bi ana mi o ma tati gbo kan megun owe ikebezu ya mu me o wi wa te me ni e ni ke ya so gboloko e de ru we de gba me gbo kan me kan so pa ye kamera o iwo to iwo no mbere yo no ya we no wu so pa o ri ta ma we egebezu mu ina we e ma blame o kan no fear ubo owo gbe ya you do e blame so pa me me ke ri a o da eri a de o bi ra me o ni yan mo do eri a we bo kan de o ni yan mu me ena we e me na kan ya gbe ena ti o yena we no gwa lo ye ke nu ri aje me ke na ta le na Emmanuel e ti we ba mi gbe ti we me da oten wa hin wa ma ti igude o wa we ra me gbezo a how what's the ra me na yin gbe onyu me video e ayua baba ona ma be se no abia we o we we mi aso waban mi agweri megun wesi ya agwegun wesi la wo we wa kan adu ko ka bo gba oko to ikwe so e de ma ye de no mu nya wa me nekere awa weji ma wa na mi ja o mi e kino ji my fact o na o ihia ita seri o we na wa na mu ti a o we gbe e mata o ko no gbe kan ye e mata o mu nyari to ayi imi no mu nya e ha e lo ka me we be deri o ona me wi o yan mo obi ka banore e bo ma ona gba be lo ni wo emi mi pa lo mata ma e ona we tin agbo bi ka ba wa e deri mu ni a o ye de ama mo ya so mi jo hu ya wa be no igbe ni to gba gwe me igbe gba gwo me ni ya o bo me ni ya ne mi lo pare sinu da wa le ona ga gege no gege ya yi ka go da fun me nekere no na we na no here o te me gaga so e ko o igwa be tan ni o be hegwe la gogo me ni ya o uga so gwa ku me ni ya aga mi gege no bi gege yo gba wa le ki meke mo e ga di ka ta na egbe o da fun megiro na
Egani ke ya ka mewe, egi o da fo me. Nwen ya. La ho. Umale ne mweji. O u gaga o be ewe. Ya so wa ya gwe kwa. La ho ko la ho. Wa kayo we o da fo we mi. La ho ko. Ma ijeni so wa ibe ka mi do. Ki wo me. Sabe. Wese idegelu ya lilime igade we onye ga sem Ese baba. na wo ye awo ye inya ivi okmo iru wa me ka panu wa no de jobo do iru otutu e wa ka ni ko ni inya yi inya ndi de odu ewo so pan fi ten mi wa Iyan baba. iyo ni yedo wa ku e o pe apani ga ro wa ire to wa bobo e o pe ani iyo ni yinya ni ya ha ko ge o pe ani magbe o magbe so for that reason akwe we are wa binyan fume e bagare do me via ke yani ni me ya pon ese Nani. Bien do ba ko. kakabo Aji. O te gbari edo. Omo ta ni lo ni mo ye bi. e be ba o ngame Nani. De ti nu we gwa me. De ti nu we gwa nu na mu bo ti aga to. No to ne kede o ma le bu me. Me no wo kan. O ma e ka mu e ma na egbe ni onu. Una gwa po na aga to na amu no. Ade ti mi no. Da wa ti nu we me. Anani. lao e ya fe o mo afipe bi ya fe moto bi me o moto no gboro ya mu gbo ina we ga wi ja no gbe mo ni ka kian mu da we o temeni o ma me gbe bera me fija mo wa te no gise o te ni obo o no se ina we yo bodo ya ga ku no we no polo se na we mo na nu ga lu e kian No lo e kian. kakabo no da we ima o ni ma o te ni ma gbo yiyi and ima be o na gbe ate do to ta we we wo omobude we kede awa lo e wo do no pa ina to bo ga imo mo pa fi gbe ye we gbe yiyi kakabo Ona ye gwa gbe wo na to bo we ga ma o no mo pa. Gwe tama we. Ka mo to na ya fi wa la gboni. Ka mo to na ga fi wa la to. Ka mo to na ga fi wa la to. Wana miege yage yawa ya robira me. Vina miego bu hahere no. Sera Iyo yime mema o. can't you see see ohunyo we gbe mu is dirty yes your manner is dirty Uwa. So we wa si fun ni no iku me gun. Awa. We wa si fun ni ne. ya o Una ma owo. Uwa na aku me gun. Iye woni we de gbo hinu e. Ka mo to na ga fi owa la ba. oje We na ga fi owa la ba. gbo ime ma fi ama o se ti we pa eri mo bi we Mate. eri we Egbo pa ba we. o ta Egbo pa ba we ki. Okay. Iye mo we ne egbo we yi ki. Egbo ni egbo. Ni egbo. be ma ya nwa gbe wa ya nwa Ma laboku ma tu imi ato e. laboku La boku meto e. La boku ya ka mo gbe bi ato la boku. la je sa me ho nu gbe Ni ho bo me pa. ho ya kan Edi ho ya. ya kan O ma mo bera. O mo bera. Waga e. Ma, you go dey have you ogwa. O ma. O mo bera. Iru ogwa ne. Iru ogwa ne. Iru ogwa. akan Megene. Eti megena. we so me agun amma won ma me hin oyin nu wa bu na o ye ku ere be ko me o go ma be o bu enu abana igor re ti hayo o ya iku egbon we so me la ho wa gun ya vinya nge wa ku Iyo baba. Baba wesin we na be gba awo management. you have been over no let me Pardon. we see C'est bien.
Ina we muda we no ha we ya teme we boy. De ma yeye. Imana do tama we. Mi no gba. Oh, him. Leno wa ya teme wo he dan wo e ma. Oh, him. Ina wo ke keni do itama we. Leba seba, okwo na no mami. Ra na gwale mi wo bo we. Ona buwezi o. Obi ami eji. Ona we go beri yene. Obi yene. Ina we adotama we. Oja nere baba. Utafu. Ofone o, obero. Damosa. Utafu. Iwo fone, obero. Awiro. Eu. Alowa. We eka. We za bo. We. Ni wunya bonda. Iwo wa alowa. Wonya wana. Ni me ario. Alowa. Ni mega ario wa. Oma. Wa yo do ko ya le nya bugwa ne. Wa bua lo ma. Wa ju je bere. E bo sa ni ko ku. Wa ju je bere. E so la bu e. Me wa la mo ta ma me. O ni na me ya ri ku jo bu ko ne. Ina ro la dia. Ko ye baba. Ni mi. Ye o ka do ani yen we budo. Anego ni ne. O sa ru bu e wa ni go no ru bu e ni. Bọ́ọ̀lù mọ́ ẹni kọ́ni mẹ́ lójú ìlẹ̀ rẹ̀ sùn ẹ́ gbú ẹ̀ bá gbọ́. Ugbọ́ bẹ́ẹ̀ bí àlẹ́ ìyàn ọ̀wà wẹ́ kú ẹ̀yàn ọ̀hún bẹ́ẹ̀ bí àti ẹ̀bọ̀n náà wà ẹ̀rú àdúrà lò yẹn. Wájú oúnjẹ mẹ́rẹ̀ wá gbọ̀n. Kọ́yè. Kọ́yè wa mo. Ọ̀bọ̀kẹ́. Kọ́yè. Uwa ló wà. Ọdún wà. Wà. Uwa. Ayé. Abáṣe ìwádìí. Iyọ̀tí. Ayé. Bẹ́ẹ̀ tí wọ́n kọ́ àrí sùn náà. Iye ko mo gbe ne na ye ba. Ura tó wà. Kò bí mẹ̀rẹ̀ dọ̀. Ogun ni loro pin ki. Ogun e ma le to yeye. Ìwé títí láyìn te wu. Afira na mu me na fun. Nínú China. Ede ma gbe si e na re bo le na ra. Tó kọ́ kí wọ́n yìí ní ìpín ọ̀rọ̀ ní pẹ̀kúrú náà. Lọ́rọ̀ pé kí ló fún wa. Ọbẹ̀ máa lẹ́nu wẹ̀wá rẹ̀ ayò tọ̀nà ọmọ àṣẹrúdà ọgẹ́ skul náà. Yìí ṣe wọ́n ní èdè mi. Ọgí mi ọgẹ́ skul ọgbẹ́ náà rí ìgbé lọ wẹ́gẹ́ ẹ̀dẹ́ tó wà ọ̀pá ẹ̀ fi lákùn gbìyànjú náà wò wò. Láàrin wa ẹ̀fà etí gbọ́nà o ètò ẹ̀skul náà ẹ̀fà náà ọ̀dà ìgbé náà lẹ̀kẹ́ parí. Èrì yóò nọ ẹ̀ wọ́n yà gún wa. Wọ́n ń fi yòlá o. Uwa. Ma. Wana itemi watane oge school no oge school oge kweno. Awani wo do ami ego ni wo do ami ere. Omaye. Kọ́yè rẹ́sì yẹ. Tàbí sísà. Iyo. Ina wà ní wọn bọ́ sí mọ́lá ẹ̀dẹ̀gún wa. Mo ní tàbí tòmí ẹgbẹ́ fi gbé lánàá ẹ̀. Wẹ́ẹ́ ṣe tún wẹ́ẹ̀gì owó wà. Ìgbẹ́ kébé náà ṣe. Wọ́n wẹ́ màá wọ́n. Wọ́n wẹ́ màá wọ́n gbà lọ. Ìwà bọ̀ wẹ́gbọ̀ tó. Wọ́n ètò wọn náà wẹ́nà bí wọ́n ṣe lọ́gọ́ ìsìnkú náà. Ọ̀gá ìmọ̀ pé méjì mẹ́tò wọ́n gẹ̀lẹ́ wá sàlọ́ yìí kì í. Lẹ́nu ọba ẹ bá mo bọ̀ mí ná. Ó wà ó rẹ̀. Ó ti bẹ̀rẹ̀ ẹ o ẹkún náà ẹ bẹ̀rẹ̀ ní ẹ̀mẹ́ yẹ yí ẹkún náà bẹ̀rẹ̀ ní ẹ̀mẹ́ èmi yẹn wá wù mí mẹ́lá wà ó wí nìkan mo ní owó rẹ̀ èyí tí a náà wà mọ̀ tó wọ̀ ẹ́ mẹ́ ewé ẹ ó dùn wọ̀ ẹ́ á dùn mú mẹ́ aládùn afẹ́ mi ní fúnra wọ̀ ẹ́ ní ọ̀pá ẹ̀jẹ̀ ni ẹ o ẹkún náà bẹ̀rẹ̀ ní ẹ̀mẹ́. Lekere de na. Me na mu no kwa na. Omaka. Oma die ka ya mage ka ori ni awaja awe ni. ọmọ káwé yìí gbé dé náà. Omaka. Wado ale ni mieli kameli maka wado wa mi no ka ge mego maka eri mre ona o ma so mo bo eri ona mo mo mego ri de wa mi no ka mi no maka ari ti we na je na de na ti me na wa de fi mi a we na je na ake kenu we ti me la gbe me na yiyan ti ewe yo mi ni o kenu we ti me la gbe me na ra ge iwe ni guri ma wa ga ka mi ogo lórí rí akí ọ̀dọ́ ká máa ká o gbàgẹ́ yòbọ̀ kà síyẹ́ gbàgẹ́ yòbọ̀ kà ẹ́ amáwétu wà á ka ẹ́. ìmọ̀ ẹ̀ nọ ẹ̀. gbàgẹ́ yòbọ̀. Bẹ́ẹ̀ni de he Omaka. Abe ka ibo wa. mẹ́ta mẹ́. gbọ́dọ̀ ẹ̀ fún kọ́nà tẹ̀ ẹ́.
Agora dog de Macau. E vai agora que La gba no ru enwa. ni me ro ngai. Unu enwa. E te na we ma se. Wo bo wa na dig gbogbo. Ba mi mi gwa gwa lo be na. O ma ki be te he be ki. O ma ka. E be ka e bo wa. Ni no wa ku ara. Wa gunu. Do bo wo ga mama me yi. Ni me gunu. Gunu wo ga mama yi ya. Wa ti wo me ro pa. Ehenu wa wa ka, ehenu wa wa ka. Ehenu mo gwa. O deru we e o wo yi. O deru e o wo no. E o wo yi. Eh! Wo bo wa na dig gbogbo. Gai e kinu kwa do be bo na. Igbe ni gbuhi ma wa. Wa ga ri obo ka sie. Enu wa kana eri akado wo e. Eri akana kana. Wa ga ri obo ka sie. Ah sie. Uno me na sie. Wo gbe no mo na sie agba ma ro ya. La ki o danyo ki o. Eri odanyo no mami o viale lezu. Oga kore ni tanyo. Oga kore. So panu wa ga ri obo ka sie. Arena. Hey! Wa ga ri obo ka sie. Eri ehe mo gbe. Eri ehe mi e bie ku e. Eri ehe mi ta eju boda de nu gba bebo nara. Ah! Hey! Meki anwa. Obu wa ga de ka sie. Obu wa ga de ka sie. Ebo panya idore bo na ya fe. O polu wa buto wa ga mi. Wa ga mi me fe. Ze ti ai. Wa ga mi obu wa de ka sie. Wa ya wa bogya. Bogya to pa. Ogete atokpe. Inyero ni mure o. Devi nyano mano. Kakabo. Ugutna ni mayaga. Omaro no kumetile. Iyo na yari kodo. Ama utese sokma. Ukodo mariko bedene. Udure wana. Dama doge me wina Udu me wina o be sing winu du abe gudu. We to bu we me winu we o be sega be ge wo we. Asi okoni ge dene. Ukodo gare na dogiuni. Moge vanoro. Eko marieri emeo. Le mio gonaze mevederio. Meno mware. Wana fiehere me kenyeje. We se no mo no leruwa. Emi o wo enu kekere ade. Ara ko we ni kugbe o serio. Nuwe kege ade. Upa kan we miemure nanya una wo mase. Udu eta te mo no leru ne. Doe. Ongwe. Uno gete zola. Wimi wo na fianu e mase. Dede lu ke gbenu na gbe sole. Amu tira wonu walo. Ame ni wa mamure. O ma na ku ame. O ma pase na na mu ogwo no loruru nu e. Be na yi na mi ewu gwo lo wo no loruru. Awo gwo ara mu nu e. Okuta ro. Ogitara tokpe. Ọwọ́ àrùn náà fi ní ẹgbẹ́ wọn ṣe àìwọ́ mọ́ ọ̀pọ̀ ẹgbẹ́ ọ̀rọ̀ gíálẹ̀ na mẹ́kẹ̀ náà mọ́ náà pọ̀lọ̀ àwọn mẹ́kẹ̀ náà mọ́ ọ̀gbọ́n lórí Ìtẹ́ atọ́pẹ́. Àwa o, ọmọ agẹ́gbẹ̀ mọ́tọ̀, ọmọ agẹ́rì ọ̀bọ̀ kàmẹ́ mọ́. Ọmọ o àyígbó kọ́kọ́ dẹ̀ náà wẹ̀ dín náà sí ọkọ̀ náà dé. Ṣé dáadọ́ gẹ́gẹ́ yà ọ́ kẹrù wọn. Ko we ngara nene tuwe. Ira ile. Unato mama wa mama de. Ijo ke here. La jala no jo ale ba no anu bi. Iyoje. Wo ni amu kan mi anu ko. Ah? O ma ni meeting. E ki ma do. Won ona mare we mare. What a give on me best one. Okay, not an.
Oma, ene gumare le no dina. Yare. Ruda amale me panade de tare. Igare. Egume de gbere me guma. Egbe mi o wa gbe igare. Oma. Yare. Ha. Egbe mi o wa gbe. Ọmọ àti mi a jẹ kí ọ̀nà máa jáde gbọ́ máa bá yà. Ije, no de me eki ebona. De kino ihe nihi. E siri we me kayata wa na we o me kini majo. Mana ya de ni, mare kene gan odo ni. No ro ma ri ajo wa every time ya see that water we wana. Dede no ni sun e. Mi ami egbegbe. Me bi wo wa ya mi ami egbe na me ri we kan ya na me egbebe school ni a. Tisa ima we ni no mi ami egbe. Ha? O ma herio. De ki e oro me ma gba so. So wa na dun ninu e. Onu e. E ke ma do e ke ma re. Won go ta ba we me maro na mare. Ma wo ta ba we maro pa no re lo. Oni ye ma wu yan paga re ba ni oro me ma gba so. O mama gba ni ma ya ke hun da mama kin ni. No pe ra ni ma no ni ka do no pe ra ni ma mi e no polobo ti e. Ma je ti suru ka herio. Ya ale ni ne bai. Dege o ha ni abi agbera ni si. Ma se na mo. Aiwe ma. Okuta mubia. Lare. Chave. Wesi mo bo. Lare. Iwe ma kama igwa lo weso. Eni mi ti o ma ni ti e. Iya ma hamgwe gi mete gwa lo weso wa. Iya ma hama wo. Ya kama. Ya hama. Iwe ni to bu inu. Anya le dano ti fo onu we bi ko be dele. Eje de gbe sun ni. Yes. Una hawe ni amwa owa re da owa ni. Eja. No kesun. Den na kesun. Iwe ni tamawe. Ora sunu wa na gba owa ni. Iko ya ni ohin ave. Igebe. O boy me ko. Ya we. Wahamani ano wegwa le gbeme. Wahamani ano wegwa le gbeme. Udia. Benu wa eva ku serebo na. Ipegwe. Ajo mi ebu wa gbe na obi ode. Na do wa. Emi na ko na hin. Ija yo wala yan gbo. Iya to o to reju wegbe a. Bosu no. Wai hamani yin e go se mewa no. Wahamani we no wegwa le gbeme. Mama, what are you boy to e? Bobe kama we no be no wa le gbeme. Dem na yen no tai. Gbagba po me. Benu wa ku se. La teme Medeke sise nene me magi wata ya. Ene magi wata. Wa to ro won gbe me do ko so ko ro won egbe me pa ma gbe so no sunu. Pa ma me gbodo hu da gbodo kwa ya se. Mo ri se na re na. Obi je me la medeke rie. Funu wa kuse. La o ro wa le gbe. Am yo to o. O ma na ro egbe. Am yo to wa yi. Na ba ku gbe. Funu wa go we. E mo tara. Ko iya me ko yi wa to. Mada, Maseba. Wega mi gbina pale ile ba re ire ma gbina de. Ale ne. Ya mi yi. Ina mi o uga no na. Owe no na ro wa le gbin. Uga no na. Owe no na ro wa le gbin. Fogi si ezo. Me wa o se gbe yakin.
Ibe kamiena we. When wa evacu cerebona. What is your queer? We ma le gbeme, e we ma le gbeme. Ize mu. Obo ko pe pa no bere. Ma ze si. Oni gi o gbina. E na we mele. Iye ti mo mu na ma gbe kwa. We ma ri wa re gbina. E ina ro wa gbe. E wa no pe na we iyan ma mi ta mu wa. Mo ma iso do wa. Igbi na ba we gbegba ye na. Ina ko ro ma gbin ina pasiyan. Iyan ba ye kun e ba. Ọmọ la wa nu re ohun meme idi obo kan ba o furu igbe ni iya ri la yi. Ele kede o. Le ba be ide ma. Iya be ku ya. Ọmọ agwa le mi ani agwa lo. Akọ. Ojo we la re ẹran. Akọsọ ya no sule ne ma no ro. No ma no ro do le yanji. No. Akọsọ. Originu ata kele de na ya. No makwero. Onime. We imana la lekere ibe mi taveri o. Yado. Akọsọ no pe. Yemi me. Hein? E ba la de wo we ma de ro pa le mi gbe. Aseri mi me, do ari me. E ro pa gbe ma ko so gbe po yo me po. Ori mi ne. O de mi me igbe mi gbo me ma. Wa buru gbe mi gbe ya ko le video nu. Asie. O ga gbe na ni mu eri yeki. Una e na bunu asajo o seti ha. O die me ni ya la me. Oma. Igbina ni mu eri yeki ni. Ya jo boy bo. Ni mi ba rekere. Igbina e bona. Gbe mi ma wo ma ku je bona da ma weti igbina. Ase we agbe ye say. Yes no. Oh yari boy bo. No ba rekere. Me ga ye boy bo ni no ba rekere. Won. Oh, gbe ma gi awa. Bo ba we o. Me mu ya ka. Ase. Me mu ya ka ko so. O bo kin ba we. Gbe mi o de me le lo ma ku je bona ma weti igbina. Ase we gbe me ye say na. That's no me. Ulele me you go there. All people me agbasan. Ulele me you go there. La lo do. O ma sie o ma. O gbe me ye say. Ebi ka kanu ari me. Ugba ye re. Ai se gbe go ugba ye re mi ka nu ari me. O ma ya ni boy me weri. Me ka ni boy me weri ni a. Me mi ba we kere. Ba mi. Wow, uga mi pa no umeje. Oh we. Anya me fie bo ha no. Bibi wa tu neba. Ogo de dele te bu pa. O demo. O pa lu le ko ba. Then time. Emi no sun modu. Odu kan na le bo ni. Na dede do atabe asote egbe mo na yeye. Igbina. Oho. Emi no ri ume. Ewo fu ba. Ewo ga ifun ba ti si emi pa wa ni mi ta wo sun. Ani ni pa. Deri ogi no de here. Nye kari oho. We ne o. Aka fi ane ya. Ha? Na ma ja zene ni. Nye be ka we, nye ri ebe opologba. Ka bi we no mu e. Oto ere. Na na ya zene de no wa ya zene. No wana kamure mekagu wagaro. Mekagu wagaro a. Ebi no se na gu wagaro. O sie. E na. Yere Uwadiae. Ebi. Mary Uwadiae we hwen ye meni. Ebi wa fio bojo ma wo. Ifio boyo wa o. Mary Uwadiae. Ebi. No na hawe na mo da fi Mary. Wa magi mi ovegi wana wo da fi me. Ebi. Wo si ame no si oni biebi. Onu hai. Biebi. Wo si ame no si oni ni suru koto. Mu da we wo mi orere wo lemo. Wo ri mi e wo kede. Wo ka era mi no fi anu ma polo se.
o ma tebe no do bo mo we ona we no modo we no make na so obo eri o wa no uda we tu gbe eri o wa no o we na iwe ni mesiru koto eme na ewo ya fefete ya hia ho benu gele wa na we wa ma o nu wa ran boyin ma wo da fun me kunre iru dan imari Uwadiae meri Uwadiae a nuwa na kagare memi wa ya nu na gba wa we mu ka hon me ya nu we na le gbo wuwe memi ha ebi ati oti gbe abi oti ene na oti yi wa gbe ne ebi o wa ahun ebi ba o women in me kan me gbe ebi amazenwa uma mi ma ewo omo be se bo amaso ki mebe ne wa zeme ina re yo to iri ya uri yo to o umari yo to amari enu ne azenwe eri wa hai imari imare ni yawo wa ira boy me kure o wa ra boy me kure ikoge gba imo eri wo ri ka ara wa gbina bai iku obe vagin na wa ri de oku oba logia orimudia omuyan gbina o ma se ti bo ma gba e na ku se ya asasa nu no mu egu yi be na mi ego bi obi me ma igba ya obu we no wi oka ya igba ya dana gele we edeke no de na ti e wo we iku oba ni re wo na do mu gbina o yesu we gbe o su we gbe ni a amude wo na hia obi e wo na we so ku oba ni a o ma so ku oba wa agui eso ola we gbe beni ge we na wa le mo beni na imewe ma so ku oba o se ni o ga gbu o deju ohun wa dere ni ari ko ati eju ohun ati eju ohun akon na nu we na wu we mari emi owo wo se wa kan emi owo da fun me ni ka o me ni fianu mu ga o gbelo ko ose imae o gbelo ko da fi mo so we imae adi hi aye we ya mu ya ju ohun ibe hi avie ya la de nda me je le be deri o ma ti ko ni akon we wa gba bu ari di ko ne wo ari de gbe di ko akon yeru onu a imana komena bu ma ko mi owo nu wa ga ru bo imae mo te su o imae o te su yi so bi azin o ba re gbo te ya de gbe wa ko yi no ga so ba ko da ìhàn gbẹ wáyà wíjọ bọ yẹ kìnnì dẹ. ìmọ̀ ọ̀dà sàmọ́ yẹ ha. bí wọn náà wú fìyọrí ẹ̀dọ̀ yìí. ìmọ̀ ni fìyọrí ẹ̀dọ̀. bí wọn náà wú fìyọrí ẹ̀dọ̀ nù wọ́n lù ìjọ bọ̀ ni wọ́n wá fi hàn àrí ẹ̀dọ̀ bí wọn náà wú fìyọrí ẹ̀dọ̀ yìí. ẹ̀wọ̀ gbogbo ẹ̀yà àwọn ẹ̀wọ̀ ẹ̀fẹ̀ wọn adé tó ẹ̀ gbogbo ẹ̀yà àwọn. bẹ́ẹ̀ ni já àwọn ẹ̀ ẹ̀kùnkùn ẹ̀múnú yọ̀rọ̀ ẹ̀họ́ gbẹ̀ẹ́ wàá rí ìjọ bọ̀ ni wọ́n sọ wàá fi hàn àjẹdọ̀ gẹ́ẹ̀ ní ilé èdè gbó inú ẹ̀ wà ó wẹ́nu èbú po náà nudu ayé wò tọ́ wa ó fi hàn àrí ẹ̀dọ̀ wà ó gbẹ̀ẹ́ ní wà á èbú pọ̀ kíá ó sì yẹn. akọsọ ìyẹn wà mí nà bu ìyẹn wù nà bu ẹ̀fíẹ́ ìyẹn wù mẹ́ ẹ̀rí ẹ̀yọ wò náà nìyà wù mẹ́ ẹ̀rí ẹ̀yọ yìí yẹ mi yàyà dọ̀gẹ́ fanta nù wọn. ọkọ pàkìrì ọ̀wẹ̀ ẹ̀ kíkọ́ ìjà pé mẹ́rin ẹ̀ máa ta mẹ́ta mú gbẹ̀ náà. akọsọ pàkìrì ọ̀wẹ̀. mẹgbàwẹ̀
wa him young who do fit take do atele na we se kin mo se kin ho we kin ho ma we mi ni we ya dan no young man na ri go ga yan ida ida do gbe ma gbe o na ijoba na na ye ni ya o ga se be o ma e tulele me o e tulele me uhunu mi go wuri ni ya o ma be da me young man o ke re ni agbede ni go re oko e ti mi apa de ni go pan give me no be you e ti me go ni ya te young man ama we no dia kian na mi go ya de ko ti samu dia me bi asa young man ama wa ti wa fie yo to o wa fie yo to ni do die brother egbe we me egbe wa wo me ai me gbe no yi ai ya ha ma ko so hu me fi wa ye to o me no pa mo ju wu e na wa ko so mo boya he ai brother igba fun kian o wa tu le me le me wa so ni me yo imaze yo ai ize tutu ele mu dia o we yo bo ni me hian no me hian fi wa ye to na o we ga oni ji ai me ni yo pupo na iga oni ai bo to gwa ni do ai bo to gwa if you wa ye to iga oni na ni ya ai pupo ni ye ni ye ni fi wa ye to ano o we ko mu ni yo we ya ta na e awo ni wa e ma ha ma oge duwe saba oge akoso ni pa wa ya e na we akoso o ma nyo e no wa e mata no e wo ba no no iri go ni no ya danyo ina fi be no mu nyeri e bi na egbe me yo yi wa to mo da wa ji go ni ina da yi go na akoso we na o ahari no poro se ni ka ya ni o we iri o da gbene o si e o we ge me na akoso ta ga ya we ni a e wa la ro sha iwe ni wa mi no du wa we ju bo wa we you come mama me come you know aye musemi ni kai wese aye musemi I said don't aye musemi ni kai wa afia ma wese ze no jeta o ya bi bu we adi ni kina mi no du we bi o ta we ro ga aro ba kama yi ma iji ma o ta mo wala ojo wese mama wese take o yi me wese wese a comment adai wese wa mo boya ka me akoso we di mo so ya awe no e ti me ka me ti ya e ni me ni mo e bo ri aye bo sa pa wi ka yi o ni o ma me ri o ko pa no o mi ri o we mu ye fe ni ye na ize ni ku broda e no me ni e do ri o ni ando bi o be mo bi se ni ko na e ta ri o egbe yin be si e wa ni be ize mi po èmi po me se o te me mi ko yi we wa re ta ko yi ri o mo da ba pa be re na be bi ba ni ha o be ni we ma ka ba gbe o ka so do mo se o fun wa se igo ogun oro e na ga ko ya kana ko ya kama na gongo ne muna enye muka du ore one ma we ri ya bi e ara ka mera we kiri ya fe ma gbele gbele ni a bi a ti ma wa ni ore ka ma se we o wi si mu yin o bi wa gwale yin o se re mu ya gwale ma le ha fi oyin na mata o gbe ma ni we ma be wa ye ma ba ye mi kira wu na owi e ke ura wa pa na mu ya pa se ti owi me mo da ka si wa ni mata owi ya sare we enima e ha wa be ka mata give am ba de kere owi si wi na ba ye ho ya ho we first class e ma ya graduate owi ma ba we e ka ni wa be to amunya me be ni mi era no la no game awe ni yin ija o ma mi mu na ni wa se dore owi ya igbo wa o we fe ma sa e ka ni we to amunya o to are do we Idiom ọmọnù. Ọ̀sìn náà sì gèlè wà lọ. Ẹ máa tà náà dọ́yà ìpítẹ́ wẹ ara gbogbo tàbí ẹ̀. Gbogbo ẹ̀rọ ìṣòwò ìbílẹ̀ tẹ́lọ́ kẹ́kẹ́ mi wẹ̀ jẹ́ mi náà. Ìgbọ̀ngàn nù. Ìgbọ̀ngàn nù. Ìwé ṣe yé. Iye ìyá ìwé ìdòdì ìwé ààrẹ dùn. Mata. Máa ẹ̀rẹ̀ dùn aka wà mí ọ̀pọ̀. Ọgọ́dì bọ̀ mẹ́ẹ̀ẹ́dẹ́ ìdí ọ̀hún pàpà ìgbé rẹ̀. Ìdáwọ̀ ìgbé náà wà mí mánu wà mí bàbá. Ìyá wa mi gò rẹ̀ gómìnà wa yìí bú rẹ̀.
Uwadiae kiri na di moto ni ade. Opolo so we ba. Ya mwele wo na. Wa ya fe ala we fo. Ije, we paro we do be iri onwe. We age kwa bo obo iri onwe. Iri onwe no te re mi ate bi gwe wa. Ni me bi azigara. E kwa bo yin na ge sie bo. Ayi wa bo se. Ija we kere na we so genya, we ile re mu. E do ma gbe. Ije ni. E do be do ma no wina be do. Wa be do ara ba. Yo pa. Denu wa kama me. Why brother? When no jame when ma pa yo ware na aju no egbo weje. Iya na nu wi obo na na e wu ni ya. E wu ni ya nu da ifu awon ya ma bo mi. I ma nu wi obo ni ya. O ma be wi obo nu go me se nu abe ya wu ne ngabe na. You understand? Woman me a wi obo na wi obo ni a wo ze. O ma wi obo ni me sisi me ni di obo. O ke ni be we ni ya. Brother, iya ni. Ifu awon ya ma bo mi. Emi no sunu wi gi ogun ya ni. O ma eve na gbon e. Kini o ze ni na te. Okay, ujere we edere onu wa akoso gu ego. Muwe na akoso ta mo. Abi come on you, oni o danyo diku. Emi na akoso ta mo me ede fua. Emi no ta mo me ede fua. Me kama. Me te we fie o, we je school tere. Wa ro gi mi wata. Emi na ye dom ya mo we ye bo na de ye me o. E o be we bo na o yo bo na. So la wo. Wa kan ye ko we la. Wa hin atemi no pa mo atemi gbo ma me enu ato da we ma me de wo na we bo na we bo no. Eta ma ni. O ma o, igu we gwa. Uwesi. E manu du egbe. O eri Uwesi o kan. Uwesi ni ma wu o yese. Uwesi ilanu le ilugun ena. Ika bo wa pa bonu. O ka o ki me. Wo no le gbe ba na mo ki e kada fun. Ele. Iya baba. We men o give am na be ro wana. Ima onu am ya gbo e. Ibi ale ba ego ga ibere na we ke wa mi be. Semu Uwesi akapo. Uwesi. Baba. Ni ma wu o yese. Iya. O ka o ki me ro baba. Iwo le ba na mo ki ada fun. Ele. Iya baba. U ma be kama wa kama o be wu. Awo. Ọmọ baba. O we fi ekun mo do wona. O U ta gbe. Uwesi. Baba. Akwe. When no ike ni wa ge utane uriyo. Akwe igbado vie okma. Uwesi. Me ti a o ti gbeje ka gini gbe ban. Oge. Me ga ri e yo oge ye wa fi enu. Oge ye da. Isi ane. Ọmọ. Ko baba. O gwa fi ekun mo do. Ọmọ. Uwesi. Wote do ba. Uwesi o. La ba ga se o. Ona. Ya iwo na ga ro di kere gani. Erewe eri okuna. Oge, amakwe. Me go akwa ndi ba mi han. Bama. Ya okuno. Wa be no yi bona. O ya ya be upo. O mi. Ona ko bi de. Ilema ro bana. Ilema. Hey! Walking, na go de wo. Ilema. Mo ni we wa do wo. Ilema we ma ya gbin na kian wo awe ta aga mu we bo. Wo wa ko do lo zan o yegun me. Emi ni wa gbin na jina wa wo ko na emi ni wa gbin na yin magun me. Wo ko wa we pa ko ne ko wa egbon ma me go pa no ya soso. Awo eje beri o. Ọ̀dà fún ẹ̀wẹ̀ gẹ́rẹ́ òun ya mi ọ̀yà ìlẹ́wà. Dènù wà gbìnà yìí nà nù wàtà iná máa mi ẹ̀nà lẹ́wà. Ó ta lẹ́ẹ̀fù ni. Ó wẹ̀ wà gó tí mi bá. Ó máa wà gó dé. Ó máa rí láwọ̀ wà gó dé. Ó máa kí lè ṣe dẹ́rẹ́ ní egbò ẹ̀. Ó pa ẹ̀ ní egbò ẹ̀. Wà yín. Gé gbìnà ni mi gbìnà jí. Ọwọ́ dẹ́ máa ta ẹ̀ nù. Ndị iwe ni ya gbu ịma wee nya. Be ni eri ni gwalọ. Ọma na asọ mọbọ. Ihe ama na arị eme. Igina na ahịa afọ.
awa aye gbina ehia o he awa do ara we wa igbina na ehia fo me ma go ni weti me bo na go ti moja lewa cause obo no direct na lagi ayo ni if you don't we was to be for kí a ṣe tí ayé rí lè ló dà fún ọ̀rẹ́gbẹ́ gbá wọn wá dà wọ́n wọ́n burúkú ní ìyàrí pọ́n yẹn mẹ́rin ìgbò ẹ̀fìn. bẹ́ẹ̀. wẹ́gùn mẹ́fìn ọmọdúnlẹ̀gù wẹ̀ẹ́wẹ̀ nínú gbọ́gbàgàwẹ̀ ọ̀ọ́sí ẹ̀ dẹ́ni náà gbọ́gbàgàwẹ̀ ọ̀pẹ̀ náà pè fún wẹ̀ ẹ̀ẹ́dẹ̀gbẹ́ tìrẹ ìgbẹ́rẹ̀ ní máa náà lọ́wọ́ máa gbọ̀n tìrẹ bá wà á tìrẹ wọ́n wà gódé wọ́n wọ̀ ní wáyọ̀ ọ̀bọ̀ ọ̀dọ́ ni aago tó tà ìrànlọ́nà aago. ọ̀pẹ̀ ní náà pè fún gbogbo náà. wàyà wà bókè á. tó pẹ́ ẹgbẹ́rẹ̀ wọ́rẹ̀ mọ́. tiẹ̀lẹ̀ gbẹ́gẹ́ náà tẹ̀lé mọ́ bí máa mọ̀ wẹ́ náà gé tẹ̀ ẹ̀rí jẹ́kẹ̀. ó gé tẹ̀ wọ́n bẹ̀rẹ̀ gbé wà mú mi ẹ̀kọ́ wọ sọ́wọ́ yẹn rẹ̀ wà yá wà gùn mẹ́rọ̀ ọtí àwọ̀ mẹ́tẹ̀ ń fi wà yá wà gùn mẹ́rọ̀ ìdù ìkọ́nẹ̀ ọ̀rírí pẹ̀tẹ̀ àbọ̀ àìsí ẹ̀ náà bọ̀ àwà ní adé ọwọ́ ọ̀pọ̀ náà gbé kàyé ọ̀gbẹ́ náà ṣọ́wọ́ akẹyẹ tí a ẹ̀rọ ni mẹ́wọ́n náà lálà ẹ̀gbẹ́. ó ní iná wẹ́ àtú ọ̀sẹ̀ fi ẹ̀rẹ̀ pàwẹ́ ọ̀rọ̀ ẹ̀rọ ẹ̀rẹ̀ rọ̀gbọ̀rọ̀gbọ̀rọ̀ ẹ̀yàfẹ́ máa fẹ́ yẹyẹ ẹ̀mẹ́wù dúró wà. ìrẹ́wà lọ́wọ́ ẹ̀gẹ́gẹ́ ni ugi ẹ̀rọ yìí. ìrẹ́nà ẹ̀rọ tó lọ dájú múdàwẹ̀ udu alágbọ́mẹ̀tì wọ́n sí ẹgbẹ́ èsì ètò ọmọ ẹsẹ̀ rẹ̀ ọ ìhónà yẹri yóò ṣàkéré nẹ èmi tó ṣe ẹni náà ṣùpọ̀ náà adegana gwena le gwaloto na we no we gele ri yan bo ade nra mu egbe ana le pawe ama na le gwalo bo we na le ari yo be iho na ga bo mu e asi e o si eni na jupon na we ade ọma e ke fi mo ni fian ama be ri ke ni je na be ga ri yo be o ba sie alákìyàn ká bọ́ bí o. ọmọ ìyàn méje rọ. àdẹ́rírọ́ náà sí ẹ̀dẹ́ náà pa. ọmọ àrísọ́gbè lè dáná dọ́gẹ́ yà ọ́ kẹrù wọn. brother, big woman, brother. Messi say man, na the boy na you manager dey ma. Abi ti be we be man me your way, e man ni fi na mi be man ni fi ni you are the company na. We make we go na you. Be manager be oga I man ti me. Oga ko e la ni ko di be ya ko me for this na. Oni ba be ye ke me. Be mi ba ko da it is suspension now. That email. I don't really know. You may want to confused right now. We're not confused. We're voting. Not that everybody might be on the way certificate for what we're first class. We're not very little. It's a big man, you know, here is it. You're wrong, Johnny. Yeah, you might be anywhere. I'll be making any other one. Momo bosuna. Momo bosuna temana. Mama. You know what's in my hi. Ologo wana momo pocket dinner.
Uwadiae ediva medio. Awe se kakapo. Me wi na we ko na we ni ati we ni singa. We do we se diva boya. Nini va pe wajena. Many me go many who va po e me wajena. I don't really know. Even no Ghana when security wa ku me latia. Na wa ku me latia we company. Totally wa ku me latia. That email, me mo here. Emi o le be here, wa bi le me here na ya. To be mama te agbenu neza, wa ma te gbo ni ma. Wona mi ami, oh my god. E ma ri owo ge na gbe. Oh my. Hey. O gi me na ni. E bi ma be ya mo we fi mi. Na when you have been in the bin with ni asi mo se we yi mo na wa mo na. Oh, you na mo na wa. Hey. Ba me be dero yi. Uwa. Sa baba. Ayo. Yubo. Baba damo. Ogi na wa mami na. O wa ka bo dan yu. Ake na go do na. O do me kinde na. O bi apetai. No die suku o ma je suku wa wa. O na se, ona wa ni na kwa. Like me take you yourself no matter what. Where you go can we me ari again. You be say get bana we do wa. Da wa. Da we. Kuru wajo Iko me say buwa tori have school da we. Wa ka lo we sajo. Iye we ti sare pe bodu. Yen wa te no hina. Dio kan baba. Ime no kia ese. Me anu me gwe wa ki gwa le mu na le ya pe. Ero pa ma fi wa bo. O wa le jo otu. O ma fi wa bo wa. Eju esi wa je ba yen we ma ri wa. Iru ya se emi si of force. Yen we ka we ko ho o la o. Agwa ma se ti eri wa ba. Eri ya pe o le no ki ohun. Mu da we awo ka bi omo. Omo bi bi o wa. Me mata no baba. What if you say na do me where am I setting wa shimuna afia me kan ro me ga latia obuwa iya ge no sunu iya yo dugu si odo iya yo yi ko no ni ya ge e no ki sie na ma ri wa mi na nda we e no gata magbon ni wa mi se o da yo me Baba, we se kaka. Na wo agele ti wo na binu tana ana emi we emi we la demo abe ti mi we ya izoi o horo kwa ha no iko ko yo iko ro iya wo me la na ya so iga imegbe ni awe baba wasu iwa emi ba we asire ni mi o le ni o asire wa o ba le baba baba wasu mama ne Baba. Baba. Yeah. Baba. Baba. Ama se o. O fun wa ma baba na. Doro baba. Baba wo yan fi mi gbin. Ni te gbe. Baba le ma na gbera. Baba le wuro. Nani. Okay. Aso na wa marugo na. Ba we. E ti pesi na na. Mo ko male ba. Pagbe wa ri pagbe. Nani pagbe. Ko. Ki lo fo wa marugo. Nani pagbe. O wa. Eko ya wo wa. Nani ko. Agwa bi e yo re o. O ni wa o. Nani ko. Eko. De baba ni se Ọba rẹ̀ mọ̀ náà. Ọmọ bàbá. Yo, what my? Oh, what's so we be mara o gemi depo odo. Oh, ate ara emi awe. Emi awe ni o wa. Ah, kene bolo we lare, awon no fun erin. O ta lo la bi o te mi. Bí wọ́n kẹ́lẹ́ àmọ́ gbẹ̀mí àwọn ilé yìí náà. Ọkàn mi ìmọ̀ ẹ̀yà ẹ̀kí ọ̀hún
Oh, I tell you. Dayo papa, imagine I go on that way. Ọmọ akin no nwa ene enwa ayo ya ilele. Ere do tam papa we afeme do de fi. Ogun wa no fi ma bi fun ni. E lo se ni na fe ko be si. O te me ma de gbe di pan. E wa ta gele no. E wi ke ba me. O de we mana. So pa o mane. O wa mane. Day to day wa go e pan e wo wa mo ni to bo lo lo. Alolo de ma ya guwe o wa se dogbota wo ni wa yi we bo so to wa ti le o wo lo tin wa ri o wa ri asiko to yo bo wo no ya zo no wa lo se fe o gba re ke no gbo so o be mu o ja hook o irapa ni fian bo no ayu ai ka fi no wa ni ya ma ri lo ba wo no gbegbe mi a kan gbo gbogbo eso bu melo imi wa kan yo kan le gbogbo yi na mi we me me wa me mu e to pe na woni gan bu nya ke kan gbo re ma to ne fo na woni bu ni wu yo e mi e to ta mi na e to ta e kuna ya zo ze ni obi gbo ri o na yina aw o ma ese dia ma ya yi wo bi aw ma yi ma ese dia o ma ri go na ho o ma do lo se na le ya wa ke wa pa ya me ri ya ta ma we ni no se mo be se wa ta ma wo ma o ya ta ma we e mi na ya ta mi me we o ma no go ya gbugbo ni o ma na no we o do pa ni yan bo we o te aga igbira 50 years ni second half yi wa mi yan gbe ball na go so second half ni agbe fo mo so wa 65 minutes o wa mi ma pa wa mo jaye last man awa mo no ba wa la gan awe ya te ami pojo ma we ma wa to na gbo ma we gbe o we si o ma mi akewe ya we mi asin ta o ma ne bi aha de ama o ma we swi mi na wa mu bi we di ta ma o ta o o ni ayi we gbe na ya o ni aso to me wari ye ko wa iri ye ko wa e ho bi eti ije la re o ti ba o to o yi ba lo o bo be ti an o ti e we to wa na wo sunu abi ba lo ni wa okay again mo tu ni na wo du yen we gbe na ya kan mo du alagbo met na wari e ni iwo ọmọ ki fa me ya me ke mi ru lari oni we ni do ina we ka ama de ka okay we for wa fira mu e de no de yo to e na se getem e ma ya dada mu la wa for very well ne o igbe ya ma no to yo so yo so ne we gbe ya ti e ma ya gba meru aji no to wa ni o wa ba ni mo la be ko ni na abi igba do mu ki e pastor na we mu ge mo e pastor mu ge pastor eni okan no wa ku mewu no tu ana re ne o ya ta ma o wa gbe eni no gbe iko gbe ese o eni na ye ko fene o fene na wa do fene do ke ifi do kwa o ko feto do kwa go ede no do ko feto ase gbe na na wo ma ese be yo ikata ba do ko na wa ta wo ma ese be yo o ye se do tele ta ba wo ma ese be yo ya se ba wa do si ya wa le jo wo ya ta no wa do si ya wa le jo wo bo
pa. Yo ta ba ti jo. Yongwe. Ah, yongwe gue gua nangina. Abaegbe o. Abaegbe. Abaegbe o. Oneme, afnya eba. Yongwe me mata bugbe, na? I mata mo me na be de logbe wa Uwadiae ba belu ye ba bu po na wa onu ahe to wa no we jobo na. Ama egbe ma egbo we fa na. Egbe ma ye wo we fa na nya. Belu o mari gwe na nya. Belu be mu gbo na kokko ese titila. Be bi ande no do fiopia no ge be no de. Be me ga zen wa ngwa tene bu. Aye bo bo. Ta zen ma tene bu. Iya zen so pa isazen. Iya zen iti so pa iseyan akoso eyin. Ebi ya na ma ya fe ihalehia. Ina buwe adedere ni do hala ju egbere. Ao. Ewe ma mie. Eyi mi na kan gba se owe o. O ma iso ni ya. Egbe ma egwo we fa ni. Wa wenu ya mugbo ite do rebe ma be lo de ma nu do ya esi no me. Ne afyan ba. Ita ma wepo o ma iso ni ya. Ge be no yo eni o gba iwe esi gbo. O esi ade. Ekepo a. That could be a cap 1 year. It's actually the number one video. Igma wo gbegbe egu pe won fa mi pe ayiwa o ma ese ge ya boli ko ya ekedekere ba ni ma ese boli ko ya yin emi ni go no wi ere mi e mo gide yin bo kede wa ta mi pe emi me go no je ọ̀hún náà wọ́n wẹ̀ dùgí ọgbọ̀n ẹ̀yìn sí àrí ẹ̀kí ẹ̀pọ̀mẹ̀nà ẹ̀yàrí ìgá yà lò ẹ̀pọ̀mẹ̀nà ẹ̀yàrí 100 naira yọ̀gbọ́n wẹ̀ ní wẹ́sì mọ̀ bí ọ̀dàkà mọ̀ bí ọ̀dọ̀ náà yàwó. Mẹ́tí wí ni ọtí ọmọ táwọn èèyàn àmì àmì tí wọ́n tọ́wọ́ lè rí. Wẹ̀ máa ń wọ̀ gètè táyẹ̀wẹ̀ ọ̀bọ̀nà rábà ẹ̀mẹ́tì mọ̀. Ẹ̀ wá ta níhìn. Iya gaga kekan ni mewo me tobile eyin ropa no kan o eyin ropa o to so to wa na do ama we ado ba we ado o se balaru o wa de jage ka o se o de lo gba o nane Domosa. Iwa we ni be do, ni be si won. Ope di ke la de yo. Ina we gas. Wese. Domosa. Ebe no won ke gima we ni Marie dagbe manusa. No. Ora no rie dagbon enu sa. O salubo agbera na. O sa pa kekan. O bi eti no setting ya bu ta. Apon o sa o e. No iye ya. Bí ní na sọ̀rọ̀ o sa ló wá kiri bí èmi no kan
Oya Messi, my belle. Ikele usini miewe buwa mie. Onye gbogbo mo bo waju. Salo ina wadu wa we. Wesi. Oteni. Ah, o anehu. Zebe emi gan. Emi amama. Emi no salo bo amame. Iri wa miewe. Isekawe na gahia. Una gahia. Ugbe wa ni uwade ufu. Ah! Wona kweni. Oya mi gwa lo we adi. Iremu na me. Homo pate gui. Kana wona se. Ifo me tolo me come. Eva. We mai we o ma no te mata bebu. Kewe o ma no ma. Eria. Ie oni aya obere. E mata ni. E ma wo me ogun ene mata wa no. Eya owo emi ya ni awu odo aye mata mo eria. We ma. Akewe abe bere we uwa metinu ya mugbo inyawe ye ya mae. Eria, ema. Owe mi no reke. Ogbe. Oya. Mo gbe kenru we ken ama. Itali mero be mutai na ya. Ya wu muai. Ya wu. Wa we. Ipede ha. Wa ma we. Awe nu aimu o anehu baba. O pe ano. O ku no uwe mi. No yu hu emu. Pede ha ni umu awe. Ebe no wa kegi ma ewe. O salobu aga yigi emire. Ala nehu yo. Oga yebe sunu. Odo lateri. Venye giate mama. Eri de yo be yo. Umu awe ni. Eya ku yeye. Oma gi anehu. Ebe no one will best soldiers 14:14. Where the Lord shall fight for you. Amen. And you shall hold your peace. Amen. Igbinana ogwe hehe. O salobo akin agbin igbinana no. Ya ni ho. Maybe me what na go live ya ate. So I will go. O ma o wesi. Bete wa we azo e mi na we acting. Ibu we go. Boy, Osioma, Otama, so, man, Nigerian Osioma, or you may Gioma here. Oh, Gioma, or you do at a moment. I'm going to say, Fino Eminiona, no de camera. There was any way. I also now need time away. Me on said you're where era or more boy, a benomaratio. If no zeveti we mu wa veti ra tota wa nota to mo bobo no mi kina kiri wo uda wa agbera gedian ase hin agbo ti wa ba won to wa agbera go bona ase hin agbo ti wa ba won to iyan duju o yan ka me mo we era me ma pa ma eva wo ki iyan gwihere otu esun ahun amu azemba na we jaji isha era me ma ti de o ma lode. Who can say take a video where they are dancing? Why can't we? Erime, no, Seveno. If you want to come over Muraze, and no one cup of it, make the way, if they can be when we will walk. We have the time where a rabbit pursuing your answer of where even I the more that all way, oh, coming now. Hey, Rabbit, Martidio, my lord there. It ever been a Ramoto. Me me we me or you e me kwa wo pa or so le ni gine gbeke no ya popo ma o se ri me ni we ma le bu na we me go ma tanu isha we no tabo se na wo kana wa kwa yu wa ana mi we o ma kwa e ku no latia na ya ka mi bia bon wata no e mu mo wata na we o ze no na wo kana kwa yu wa o ma no ka mi bia bon no da na da no kwa ni hi wo kana kwa yu wa o ma na ega zeno le to ka be no ma o pa eva la wo we mi abi mi we ge o si ne hiyo la wo me bia ha mi bia bo kan we era me ma o pa ma eva bo e wo we ro ta mu ba e o wo ma bo ma no we lo ko tien ba ta moto ya mu ya mo ni ya na o ire okay mi no
Uroke no himo. Ogwa mama baba ke na to ma ni gbe mara. Enya no ri eto. O jari. Eh, o mi nu wetana o ga me adefeme. O ma venu. Wa o se me no sioni. Enya se ke no roto. Dan una nda gbe to te ma wo ma venu yen. We kwa jaji ga ogo mi ati we do gbe kiri ana. Oge no himo. Laho. O waji mere na. Ihe ho ya were. Nda awo gwa wonu doge benu kian yi. De to ri tuwa o. O ka bo tu ase no kaje o da age were. Nda o ma babe. O ga ya tu eni gbe mara. Enya no ri. O du. Enu we tona o ma veni me. O na o wi me wa je na. Ni e wa lagbera na. A o wa si e. A o wa. O to ki no ro bo na. O na bu me doge dot tu aso ni ni. Give am. We wa jaja we me ati we gbe ana. Oma. If no sunu ye wa ze ba ma ze sin. A jo go pe bo. Na gele yan if no ri si e hotel na na hiare. E ba wa wa te no ri ni mebo. No wa je me no ro e we wa ta na. Owo pe bo ni. E de nu wa wa o wa ra imu egbe. Ni wa kan ya ri o pe bo. Wa aboti mama ga le se. No waya di me wo ha kwegwa ehun e wo ze ya ta mai na me ge we be ehun wa go do nyanya mai na ma ni o yu ni e ka re ki eri ye ki o otale ya na ni a wo ko de ni a ha ina ki ko mi na a gwegwa ehun gete tedene we no de no do mu we dai Mama ri ona mu sokoto jo ya mi o se me ma kamu we ba me yo we ogotun ha me ma kamu we me yo ogotun bi be ni na we no me we ya kan ai okay Iwa mi amia. Oye jo a. E ba me kede na. Na ojo. Ma ijo. We ma na me nia ije wa hie o wa wa ladia. Okay. Je we yan na. Bi me. Ni zo na je o ba ko tun e ne kede. Mi awon sun. Hey. O ba ko tun we yen ye a o ya mu dan tan agbe. O pera. O wa se no popo ise. Itamawe. Ani wo han otira me. O ra mo popo ti on. Oh. O ra mo popo ti on. De na ita lo yi. We ni ya afefe wa mu igbe ni ma afefe wa mu igbe na ri ogobo. Ne na agwa le o wa no popo ni an. Sisi ya we era me o popo mu da me we eri me e aze. Ba afefe wa ri ogobo. Aya agwa le no popo. Wo mi ba gbon. De ni mi wa gbon yin. Wo mi wa gbon wo no bo eri e. Wo na ta gbogbo na ri opopo. De wo bo eri e. Bo ari agbe owo ni amu egbire. Oya lozo e. Omo na lu egbi owo ni amu egbire. Omo lu ewe owo ni amu okokore. Ofono de nyere bobo we se ra ri odi o. He de nu we gbegbe yi. Apa e wa ya ya gwa le inu popo otira ni an. Odame. Me weri me. O ma si no. Ide me ni ata. Mu da era o yu fi asati alobi. Abi mi o pa mi re gbe kan. Benia. Iye wo wazao. A ono zeni eri ho weji. Ani zeni me pa. Mi wa ide mo. Ọ̀nà wá sọ wúwẹ̀ lè náà bọ́ ẹ̀rí ẹ́ ìyẹ́ títa lẹ́rẹ̀ ọ̀wà rẹ̀ kò ṣe ìgbọ́ ẹ̀rẹ̀ ẹ̀ ìlú fi àṣàṣà lọ́gbẹ́ ọ̀yá lórí ẹ̀yú ọ̀wà
Ude ni do bu wae. Ogo osa no rebo no ropeki. Ise kwa no toe. Weni akhia imasati. Wali ruwe nwere be. Keke bo danyo akoso. Eti akoso ekenona mieti. Imeyeye. Wàá yàwó danyo ga kọ́sọ́ wàá yàwó danyo ga kọ́sọ́ yeye ìlàó ìlíèkè ní mú ẹkọ́sọ́ ìmọ̀sẹ̀tì ẹ̀yin náà ti wà wàá ó ní kó náà wá gba náà kẹ́kẹ́ wàá gbẹ́gbẹ́ ní ẹ̀fọ́ni. ọ̀gbẹ́ yẹ pé fi ọlọ́sẹ̀ rẹ̀ gbé yeye. àwàgùn azela na son ọmọ ogubo wie na lare aze no la na son o bo ami o eri ati ya zeni ni lege ni we no yiji na gbo ti o han na bi ti oni ma se ni na bi gbi ya wa la wuwa dadoge wa le ya da rai o wa ja bi ba wo gbegbe mo ni oni we ti meji Ini be matero. O ti emeba. Tu dagi kuse. Oma. Ya tamira. Emi no suenira ne. We no de gbe wewere gbe. Ni Miami na de gbe apa. Kira mi ma we mi lo pa. Oma, ami egbe o. Tera no han do bo ti. Egbo ti o han na ti. You know what that message ya te you win. Ija gbe ba yo pon. Ta de toge manoro. Ona gele aira mo gele popera. Ama ma bo gbaro gwa na. Ya. Ebe san. Okay gi mai we o mana ga pon. Ona ti unsa. Unsa ga ri o le hu no mani. Eke no logo mani gi ye be dagbon mani e ya di o wa ready obi carry ile hu fo ne me fi awode. I saw black and white in anos Holy Spirit in why Jonathan ona ha we o wani ni yoni ni de gbe akin awo ma kun wani Holy Spirit na rama o mi yeso ka wana. Oh yeah, mega day. The Holy Spirit have been troubling me for over 5 days. Oh yeah, mega day. So pa, oh my whole wana, the be man no week media. Emata no irameno. Thank you, Holy Spirit. Thank you, Holy Spirit. Edeni carry radio. Oku okpa no fua. Okia take away. Ije menihi. Ijo eno. Omate oni omakwe ni neho ready. So pa ebe sam kegi my way. O mana ga ro ni gbe mara. Owu ati honsa. Oga neho na eti Jesu Kristi no nyama. Omo my gbe ni. Oya me ade.
Ani ni opa no salo bo aseti u. Ebe matuna be gimare hewe. O koda. No salo bo ma ikoye dagbe ma ka koko. Awe to bo efwa. Ike bere wo o koda ne sun ko yo wana. O salo bo agere ade ni do wo fu wana. Wa bi apagbe na le. The devil is a liar. Wa bi apagbe na le. E won gbo agbe na bere. Ko madam. Ujua. E won gbo. Wewe. Madam, o sahin. Aliwa. Owa. Lawo. Ide no yo wa zere mi no salo bo amare madam. Ije, where you again on the room? Zere mi ya. No salo bo ara ma o mi e wo wana. Oya me ade o ma no rigbede a. O salo bo amu egbe ra. E o koko. E sagin o mu egbe ra. Eti Jésù ni Kristi. Ani se utalogbe. Oya me ade. Utalogbe. Wo danula. Ije la ori again on the room. Eru won gbo e. Wewe o ne rubo egbe se tin do ran. E lo gbo wa. Ogbona no ri hunera. Madam. Madam. A mi ri opa no salo bo aseti uyi. Uwa. We be nje ko mana. Iya bu binu e. Oya. Yere no sa lo bo awe oyan no ara. Lelo da. A ni opa. E sa take wewe. Ọmọ de gbe mara. Owu láti o sa. Oya me la de. Uwa ni se wa lehun na. Watalogbe. Wana wu o sa na watalogbe. Uwa ise we ko no we to do asigore. Ine. Ogo sa ye me yo. Lelo da. Ogo sa ye. Lelo da bi ni we. Ni we a. Lelo da. E ko dani no ho wa no. Jo sa lo bo awon. Lelo da wa kia. May God forgive you. The peace of God. Peace of God. Neno gijena oheke ni nagageba nuoge dowe Ni meje o edowe o na meti gbelu etete ni eni no kan yawo ijawe aje mami pastor ni no rumo ewo iwa no wa bibire no oyi bibire owe iye gbera o ri na we ni la o Wima. Wima. Okay, va mo ma gun won yo to. O ma kun ai. Ati ri ko me we are hin igbe mo. E le gbe ato lo ma yan ya ato lo. Je dege. O kete ka ewe ori etin gwe omo ri. Mi ga ito. Ana e ka si ene. Ina ka ma ewe. Ogwa ogun nu kan to yo gwa okwa na ya fi obi ugbo u kan do ara ego ina ngbe so kan na ko ona nle oike yan pa mariga o ma iye eke oga o me ma wa wi ma wa ede ko gbe ona wa kan wa ya ko wa ma gete gbe ye jo wa gbe ne o sa we se o te do si egbe ogwe na de le no na je ni ana na ara se obonopa jerenu ya tare rekenugete je na ebe na ya we mu ime ma jere we are ji mere bo ni ke na jere fun da to we ngo mo mare akata tani e no mo ma je ki akade o ma ki fa mi amegbere na ko we ado Imasien Iga lovi ekpon mi Manuel Imasien Lare kuna Lare sikemane kuna Au Uwe gbera koso
umara no ave to akoso una ye gbe una je gbe una ya gban koso wo mo boru odu opo na woru odu ah akoso waguti ene yaguti we ope amienye ohu ogbe eso penya mai atasin tu David me wa sena me na koso imu orpa yeye aja me zakon yeye me mo orpa gbe umu orpa me se tu gba din wara me wa ido degbe odegbe agbajiri ogwa bie ni se e iran koma kan no ri gba lo e fi to ohun ego asan ya gba o ohun ego ban eyan ya gba o iran ai me na gumera ame na gumera waya neni ka koso waya ka eni ja ka eni me ja ka gogo me yoto kuona gogo me yoto me nu gogo wa o mai gogo me ye megewe we megeme ye megewe be na ya megewe ya agba megeme to megeme ekwemwe gale e bona ya fe me o kwa ke ya pomo sagbe o mai ka me ya la lokere ina kwa sekere jana ina kwa lalo ifane mi hia ifane mi hia ngo ya gya agbon iga ti gwe pon me Joshua amase mega lo bi e pon mi Emmanuel imasien o ite we no vena ri otoni ike bure ati mo so lo wa bure tabe mi ni ke da koso ja na o mi o ka we ka koso gene ite ko e seti ogwe me ma tu yi ibegi na koso ma tu yi ene na afele na ke ko lo ije be bi wa ije o be ni no wo ka ya fi o ona ta koso ko we wuri mo ni da mo no we da koso so ku we be o mo kete ga ta we ni ma gbagbe na koso mo da wa koso ati ono aga wa me ya ti o ga live yo e you no koso ji me ami we no na danyo ni ge ozo enu ni ma ga be so ni na ima ga be so wewe omana mi ebo danyo wa ahia wo betani eni no danyo riri ata e mata bu sebo akoso una ye gbo efia lase na koso akoso na ona tuwe ya kwa you pe kame nega siko nega yesi akoso una ye gbo efia lase na koso ubege me ya wa mi akoso wa to pe o ya ri kemiri le o we na je gbo efia lase na akoso na do si wo we la ti wa pe kame bege won ke no kede ati amawe ya wa re ni ri fi owo egbe mo dejoro yo bo si ere wo na won da we kokko ni pe wo mo re ava aya gwale we ne hui won da we edera mu ne ami o uga ya yi we vie wi no kuru le gbe akoso umu eda o hayi gumi izabo me e ko wa jopo o hayi gumi da mo ni ma ge bi akoso ye ima ge ni oje ina ize ni gbe ni enwa ina ka ma we ina ge we be na ina ge we na e de na ho pe akoko iga bo ya de do be abi e ya leri gbina abi e ga iwa to ni ne ogbo tofo osa lawogo o ja ni riri janu e la o e oni we yeye me hewe yoni ne mami we no salobo anani mauna eri mami temptation upe so e ma no ma ono e mo salobo e so pe fi pe gbo wa we still the bible me awe u de o we no salobo na bible na no mo he e a fi pe gbo na wu ama we me o so mi ai wa sodo ane na musa why you nbu ne yeah we uda o salobo ga gi o ma hu tajo you give me a deserve emi no sunu wo wani yeah pastor abewa wo egwe
Itu akọsọ no pe a. Wa mo se be. Ya no. Mo akọsọ. Mo sole ma ni ma be na isole ya mi san. Idole ni ma na roji. Eri we ka wa ye de. Do. Ide. Akojo. Egwe wa igwe e. O ma ito bo odo wo ile nu gu. O me agwe a. Agba igwa te wo igwe e di. Akoso, de ke no wi le je. Wa so wa na du e. Ma akoso. Na du e wa so wa. Akoso la gu me ye imi o sa no lao. Ega, ogwe magwi. Ita ma we buy hegwe ne. Egwe o. Steve we buy bo ugbe ya gbe wa. Ha? We iga ye be ita ma we. O sa lo gwa ga gi o ma hu. I we. Ate na we na. Ate we. Ate ye ta we. Awe. Go. Israel kwa. Pass up. Oma veni tani igari ma wa egwe iga de egbe ma go ga mi na ta besi o egbe wo sunu ji ara to atama egbe eri ona wo na eri ona ma wo na gbe wa ri be wo pastor we bi yin ogbe wo we yin oku je ogbe na wo sunu tinu wo sunu o wa ya e agba la na ehu na mami ewe o salo gba ga di o ma ho. Okay, ba. Tayo, umana yo. Off your boy you are. I am here. Everywhere to where you na. Na I am be my be me. Kebo na e aya ku me. Iye le bo na die. Iye no je popo ni aye fi me. Popo ni aye fi me ge. Iye ka e giya fi we ni. O wa sodo a. Sodo a. Mami o sa no gie me adie bo na. O ye tie yo me gbe. Iye se ti we mi opa. Wako ye. Okay. Go. Ijo wa wo. Mami e no se. O ye ti me. O we ke ya ni nile. E tie o mo we gbe ne. We wa sodo a. Iye se ti we mi opa. Mo to gbo me wa adie bo na. O sa lo bo adie. E church me. O e do ka wa aye. O wa aye. E baba na we ni ga adie bo na. Zebe mi no sunu we bo na. We don't go over tini wa. Oh ya me ade. Ti me ya gere ya gbu hinu gunda yen mi na e fi logbe me. Dedi me na me gbegbe kere. Yen mi na e fi logbe me. Gwe ga gu mo dia wa ya neru no ma bo wa. Una ke go kwa ni swe bie. Ku mo dia neru na e se ba. We se akoso. Mami e be no wa ke gi ma e we. Owe awe e papa wada enye. Well, ana akpo hunye no ma hen una yo we ri lo owe wo re ri opa wu de ti o sa lo bu ana re dagbon me we me ni ta wa so ni a audio ja me he zebe mi no sunu we wo na iye gbe mi dabo e wo na ihe do gwo re wa de ni Jesus Christ no o ma akoso we se den na ona ya like you we akoso den na o Soke Iya. Ko ibo ni Bohia. Yo. Koi. Obi juewo. Yo, o ma tukore o. Mama, emi ni me oni meta mo waiva. Ere mania. Yo ni kamo wa. Odo tu tieru wani. Wage lava. Obi ju are ya de kama la bu. Owo kun tun e. Wo kun tira. Wo sunu dai. No ino sunu dai. Ugbe ye me osunu kere ni ate. Iwe ni kamo wa. Mudano region begbegbe na wahia ogani ba ni wa wae oga sameni wa ga ikwebe lava Wa se demere o. Ibe ka mu gbega ki ado agbo kimi oni emu ladiana na afio ma we ladian iye de tin ipege ni wa ko mo eleru wa na ndanu unueru wa omu Je, owo ni no emi no behave. Me de mo a o. Mi ave se me na mi ave ke ba iba be me pa sunu da me so kono na ije be woni ni via so kono via lo ya mi o teme ni ya wa ni leva me ma lu wa iba leva me ma lu wa leva o ti ya fi ri yo to ban yi mo gba no bu fi mi ma to o me mo a la gogo wa ga leva je imi awa leva no da e ke me ke ni ri mama
Oh, you went and went. Eh, my wife is in it. Just wait so silly with Baby. Oh, yeah, give him in it. See, we might go baby. I'm going to eh, what I'm here, eh, money, but get in it. I got your wow. Kojo. Ah? Okole. Gbere bo na ya. Vai ver, mano. Oko. O gbe dege na. O gbe. Yi? Oko me lu gbe suku se. Wa igba la be bo na si. Ibe ma. Isu abu. Oro wa. Ejo me ti de wa jiguna. Igwina. Igwina gbaje me. Oh eh. Mo ka je me ka wina. Beni ju adi gwina ne ma se. Kebo na wi ya se do. Onye ya se we bo ya fe. Ejo me ti de wa jiguna. Ha o mu dia o. O pe gwina ni su gbe mu gbo. Be mu ma bo do. Ama ti de wa jiguna be ba. Ija. E pas koso ah. Iye no Igwina gbo na wina. Wina oge suku wina ije me ma cheme o gbe ma yan gi awa o pe mi na ni su kwa mo gbo o ma ti de we ti wina bodo gi ju e domo e gbe ma bodo ka domo sa o ma ti de we jo domo fa o ma o ah domo kojo domo sa Nakata danyo ayo kojo kwa o bewona gba fiafia were egbe ona kebe ya lalo ne kere o kebe kwa ya lalo ne ina gwa lalo ne ko mezie me magwe ite hiafua no gata danyo ayo kojo kwa o eje me ti ri ejumina ha o ki iwe ne ugbi ani gbe gbakona no doro ni ereji no me ti do legeji wa ga po se be wi ma bo do wa po se wa do le gbugba ti salobua e ge me pa kan salobua ah e ma se Aba na wa mi wa na Arowa Uwa Koye mana me so kan no ye Uwarawa Koye la mozu Koye ye Uwarawa woni ido mi mo pe me be mi ese Uwarawa nera ya mo yenge era ge aisi no ya mo awa na yikunsa Uwa ofa ya gwa lukun no bugu na alu je erime je boja jugbe erime aseti mu e otun efikuse all of all degbe na mutan degbe no mi man chaji ge ra mi aseti madazi era wonu to ge da o wa ni ni ya ta mi ra we a o wa ni o wa ye gwan gede o je yin o mic madu egige aladawa wagi wala dama ya imi mi awo ikera o mewa do me ma gba ma eva o lelo dai ke si we ikeji ayin asiwo ni lelu wa lelo dani ebi mi gbegbe mi we da mi buje wana kedele na pa egun e degbe mi o we ra mi buje wana ya so ya kamera na o mo bi o ina de egbe mi oguwa ifamana ina de egbe mi uwa we do nem wa no ni mana ni ajuwa o me wa to kuma yin si wa gban o ya de si o ma be di wona na mo e uwa di wona na mo nu wa wa do to no we adesi ni wa di ohun sansa de wa wo do ije akosono o da me iwodo o wu vimuna ne ma ya
here, who must set the winner, maybe Benny Besena. Akoso. O wifi na ne ma ya. E me no ta me ne na be ni na. Be da nugbo. So for pan ve no ya ta o wu mu na gbo ve wu gba bodo. O ta na nyu bo dan we ran ve dian. Wo wa konse. Uwa. Bo ri wa konse. O ko me ya fe no wa le bo na hu we ya wa de. Ya koso no ta je ne gbe ma ko. No ye no ko me na ona ti we bu je na wa agu we ko na ona te me no ki ate no ma ke mo na gele wa na we ya yo to ona ya o me du we to bu na e we me no ji je no nya gbe bu we ire mu na be ni na we na gbe nu gbo ni jo u kon gbe e te ni mama ya ti hana we bi e ah ima ya we ya lo bi e ko da fo ni ige we mi ro paro la gba la le ba e ti a wu me ma we tu ko je je we no ki ya ti ta we e ma be e wa sa lo bo uwa la Maye. Mama ni wulu ami engore egun ewu. Iya owo ya to bi yen dire mo tane. Wulu ami enu ya dan ya koso. La ba ke mu bi mu e. Amo ja. Sona to bora. Ile mi je. Igbu ba wo me. Sate. Wa wi ni wa na ta lo de. Mi ye mo ye mi pe mo. Oso. Igbu wo me. E ya piwa. Obo ti la me gbe e da mo po chenri. Otanupo. Ope. Ope. I make no man la. Ijaji hu bere mi ga tamawe. Bi tamawe dere na. Ona je na mi we o ge tamawe. Eyo bete na. Eye ba. Ijaji. Vi je me gbe wo me. Iri mo pa ona ye ti zun ye ko. Ya ti ke kan mi je me. Ya ko egun a. Bi wa wo mi. Ki akian. Ya ta. Oma o. Ai ko. Sibo! Oko! Wa ta pe ya pe me ke gudu le lu gbesin. Egui. Ile papa ma na ri pa. Iba le papa. Sibo ye ti wa. O da wi me na na ri ju we ri. Yes. Papa ya. Papa ya. Ki o ke ku okay, kina na be aru yi do ma. Possible. Ọmọ ti ma ho. Ni ọjà mere. Ti ma ho bu ti be sin. Ibo de o di. Ko ma onu ko ni ti we. Mo ko ko ni we. Ija ko me won na gbe bo. Possible. Iwo me ya. Egui. Pa ko we. Egui ni a baba ja ki to teme. Egui. To lo gwe yi, o me gwe ki no gwe. Ko he o. Wọ́n já mere do ta. Na be guji. Nwe ge o pa ma we kin. Na we o pa. Ihe ogwe wa tiko ikegbe matiko no kan ogo to ya gbe tun aka gbe matiko iyo ni kare ba kegbe mo kan se ko kegbe wa ti ere kegbe mo ti wa kan bi e mo kan kegbe iwa o ni areba o me mi so ni ajunu kan mata yo na o me so yo ni wa areba o ma ya le ku ni we areba to ku ni gbe na teme ga agbon yi ake o ka kire na wa bi e yo to ata bo me na ti mara mi re me ma gifo wa wa areba ni ka useki e vano de àwa dúró kí gbèrà ló sẹ́kì ìbánodé pẹ́ẹ́dẹ́ bàbá òde yẹn ó gé va pé wàá di òwe mi. bí a jọba wẹ. mẹ́wẹ́ kì í wá wà á hẹ́. lákẹ́ wà á pa mẹ́ẹ́ kí ni aṣọ gbogbo ẹ̀ ẹ̀ lọ́lọ́wọ́. akọ́sọ́ ògìgbà yẹ́wò ìgbàgbà àgùtọ̀ sùn wọ́n. yẹ́dọ̀ ọmọ mi gùtọ̀ yẹ sùn wọ́n. yẹ́dọ̀ ulwese ulwese yo wa ni oye wo ulwese so kwa edo wa kan ti wa o ga ri okesi ọmọ so pa so do yado o we a mi egere afi bo ni so na mi no we o kagbe ra ka yo ọmọ se ke ba no de igare e mi o mare o e de orugo bi ni agba so gbogbo e o gbe pe papi o yo ba gbe yado iwu se ẹ tó bá o ọmọ bẹ́ẹ̀ ká yẹ o. yóò kojú ọ. aga mi o sunu bi na kiri yi na. o. aga mi o sunu bi na kiri yi na. mi mẹ́rin wà yàn dùn ìkan yìí náà.
ina wa go yi awida gbo lo tell e ko amu na emo ge na ba lo bie yakwa o bie yakwa ro pa giri bie agele so e ko ni wa la o e go we osu e bi o ka e Hagi ogo hagi re wa bara we ni ga we o ja ara me wo ma mu abo gbe ba be ma ba abo re no abu we na de ke nu na yin na mana ja bo we na enu wa la ho wo e do we osibu e bi o ka le gbe ohe de ma gire ma ba obo we ti ni ga pa anjo ko anjo gbe ba fe me je fe me na obo ko so mi na Ojo pero nadie yo. Amona. Ari no tie da si e. E mo bo. Otogbo. E ogbo mo na ba. Asi. Asogbo ti o kada ri mara si ge. Otogbo. Ni wese. Ni we bu wese asi. E no mo yin yawe. No so do otogbo osogbo. Benu de. Benu so bu nu aye. Benu we so bu nu aye. Ni o ko le so. E o bo le wa te bu wa pa mi. Ọmọ rẹ̀ wà tẹ́ ń gbọ́ à. Ọmọ rẹ̀ wà tẹ́ ń gbọ́. Ẹ wò bàbá mi láhọ. Àìgbọ́dọ̀ ládùn rẹ̀ fẹ́ náà. Àìgbọ́dọ̀ ládùn. Amenu si ga eni a. Ga ga ne. Se wa ba ti ba pe ga won pie fare aba mu ano ja. O mi ra me. O pa me. O bo ro tere. O tere gbe. Eyi gbe be si e. Ebi no we. Ori ji gbe. Baba wa go pe mo to o to ko ni e ko mo pa de. O ka o we si. O na so ta. Mo so lo ba we o yi du de mi. Beri mi ri a se na we o ga gbe de mo na. Mo no ba we ki wa fun e. Do we help. Do le nya. Ma si. E ma yo wa na gbe no ma yi so pa. Igere pe no ri bi o se. Wale. Ipa ko sa lo bua. Uwadiae. Baba. Okay. Gbe ka ba we. O ze no da fo gbe otora. A do mi egwe oyegele sunu. We no kekere egbera we na so to. O do ya fo ho layo iwere. E so to. E bi nu wagere. Agege kwa gego kan lawo. E yo no. Owo da fo we. Wa bere wa gojo we na. Ni ya se buwe gbe ba. A ro wa ho egbere. E wa ya kan le mo pa da. Wọ́rọ́ tó kó náà rẹ̀ àmúgbòhùn pọ́pá. Àrẹ̀dù tó kó rẹ̀ àmúgbòhùn pọ́pá. Bẹ́ẹ̀ni ní ìgbẹ́ fún wa kò fẹ́ bọ̀. Ètò wọ́rọ̀ di bubú. Bẹ́ẹ̀ sí ẹ̀. Ọ̀dọ́ wúrọ̀ wọ́kọ̀ tó lè yà gbẹ. Asie. Imata mawe. Ikama we kwasia ikama we. Obi e bo bora. Ni ahiamu igaga ahiamu la woru. Ahiamu la woru na to. Sí. Abo. Ejo. Ipa enu. Ipa enu bo. Ha. Wo bo wa na di gbugbu. Ipa. When I got your ya no. Temorisi, Aria ya fe ya no. Do basien, aga mewo. Oh, get the level utara unda. We mare baba pe soto. We mare ba. Ah, soto we. Asien all your children. You know. Amigo que no. Wa pe ma kun me bona. Ubote, ma tota. O ko ki la gbera ga na tota. Ere baba wa fe. Yo lu ba ane we ya. Wa be e to ro na amu yi. Tu aba lo to yo. You don't tell me o to occupy na mo ma. Ah, no say you are. Obi when we gbe keso. La kwa. E bi no on eso ta te me. On eso ta te me.
ko bo pare wa uwe umu e mo ko bo pare mo yi lo so ta wo si wo yi lo e ka ye ne e ko bi ya kwaso wo yi lo ya lo wa se yo gbeni o le pare ba wa se ba awe he mu ku ba okay then you so ta ya ri mu re nenu ku so ba ri ja mi we ugbo si mu ba nenu ku ya mo nwa na mu ro ga mu ne ba ya ba ko na mu ne o ga mu ne Gamala wa na ya mu ne wo wa gamala wa tètè na ma le yo bo le ológbòrò abá mi. Gbé wo wẹ́ ẹbí arúgbẹ́rẹ́ náà wọ́n mi mi wáyé náà kí mẹ́ surprise ní ọ̀yùnú à mẹ́gà àròwà mẹ́gà òlẹ́gbẹ̀gbẹ̀ wárí ẹ̀ náà wúnyà rí ọ̀gá ẹ̀ ẹgbẹ́ bẹ́ẹ̀ yẹn wúnyà mọ́ bó so wá rọ́bọ̀ wẹ̀ ẹ̀sìn ẹ̀ lórí yẹ ọgbẹ́ bá mẹ́ òtúgbó. òtúgbó apá ló ta ìmẹ́rin náà ló ta mọ̀ wẹ̀ mẹ́yà yìí ìmẹ̀ wá rí kò wẹ́ dẹ́nu mẹ́wàá rí wa mú orí jẹ́ làjà ara gbé iye ẹ̀ẹ́dẹ̀ náà wá wú orí jẹ́ ọmọ kọ́ yẹn gbogbo kan ó lè kó ṣẹ́kọ̀ọ́. mo wá ìkìn ààrẹ gbẹ́ orí gàdẹ́lẹ̀ ọwọ́ hóòlù aga ọbọ náà náà jọ pamọ́ ìdìrín ní ọyẹ bá mọ àwọn ọbọ ìdìrín ní. asiamu jẹ wọ ẹmí èèyàn pa ni màmá ẹ rí ọmọ bọ o ẹmí èèyàn pa ni màmá ẹ rí ọmọ bọ o awúsẹ ọtí mọ nẹẹnẹẹnẹ ọtí mọ wẹ yẹn wọn bọ wí ní náyà fẹ tọyẹ wèmí náà yẹwò bẹrẹ yín ẹgbẹ ọbọ náà gbogbo ẹ náà sínú wa mú di àwọ ọ̀nà ló mú di àkìrín náà ọwọ́ ẹ̀ mọ́ tó gbó ẹ̀ mọ́ tó bàbá. Jésù náà ẹ̀wọ̀n náà sọ ẹ̀wọ̀n náà wò mẹ́rin náà ṣe wẹ̀. asin ẹ̀fìẹ̀ amẹ́fẹ̀rẹ̀ wa o. asin ìmẹ́ náà bá bíẹ́rẹ̀ àwọn tó ẹ̀wọ̀n náà mẹ́mẹ́ ẹ̀ wọ́ sòwúrò. ọ̀gá so. ọ̀nà tán ọ̀yàn mi ẹ̀bẹ̀ gbé yẹn ẹ̀ka ládàn. ilé wa àwọn ìgbé wa sùn sọ̀rọ̀ náà mẹ́tò bí mẹ́ ilé yìí wà wọn àbí ọbẹ̀ náà bí ra mẹ́ ìlú ọ̀rẹ́ wò wò bọ́ náà. Gbogbo ẹ̀ ọmọ tá máa ẹ̀ka sẹ́nu wọ́n náà wù ẹ̀rẹ́ yà gbọ́ bí. Ẹni àbáwọ̀ agbọ̀n ọ̀nà ọ̀ka ẹni mẹ́rin bàbá sì ga. Wẹ̀kú ẹ̀. Àwọn náà ṣe láàyè mẹ́ aṣèwájà ògì mẹ́rin ló tọ̀. Iná wẹ òṣàbọ̀ ìmẹ̀ ìyá àtọ́ tí ò bọ́ mú. Owó ni iná wẹ eré àlùtà náà ọmọ iṣó tá mọ́. Ẹ wọ́n yóò bọ̀ mẹ́ta wọn ẹ̀yin mọ̀ á sí. So ni ó ní ká máa wẹ̀ ní. Òwe sì òwe ká máa wẹ̀. Dàmí ọ̀lẹ́ mẹwé mẹtò tá mi mẹ ọ wíyà mú asín àṣẹ ni ọbọ ọpẹbọ yóò pẹbọ amú àṣẹ. ọbọ àmọ. ọwẹ máa rí màmá sí ẹ̀rọ àgbẹ̀bọ. ọyọ màmá kẹrẹ. ẹ̀jẹ̀ lẹ́gbẹ̀rẹ̀ ọ̀ ìyẹn wẹ̀ mí nìyẹn ẹ̀kọ́ ẹ̀wà yà tó ẹ̀ wọ àbáyé ẹ̀kọ́ ẹ̀wà tó àwùjọ ẹ̀gẹ̀ ẹ̀ wọ́tà ìwọ̀n ẹ̀ wẹ̀ wà nà bíọ́rí odò ní ẹ̀ wẹ̀ ọ̀dà ẹ̀kọ́. ọyọ màmá kẹrẹ. iṣẹ́ ti ná o èèhọ́ yẹn ìyá àwọn bí náà yà mú yé òde gbé àárí ẹ̀kì yẹ ní àwọn bí ọkọ̀ pàbí ó fi fà émi ọ̀yẹ́. ibi ọ̀bọ̀gbọ̀ tú ẹ̀rẹ̀. ọ̀dọ́wà sí ìbèrè yẹn náà ọ̀gá ọ̀bí ẹ̀rẹ̀ ìdí àdáìsì ọ̀kàtà yóò tọ̀ ọ̀ kíákẹ́ yẹn yà fún ọ̀sán lọ́pọ̀lá àgbìnà ló wẹ̀ àbúrò ti gà yìí wọ́n pẹ̀lẹ́ wa. àti ẹgbẹ́ àṣẹ àyẹ̀ mẹ́tì díẹ̀ wọ́n ti gbẹnu mu jẹ. wọ́n ní mu ẹ̀ wọ́n sẹ́ ti gbẹnu mu jẹ àṣẹ wọ́n sẹ́ ti gbẹnu wẹ̀ mu. bí màkì àjọ tàkà pé máa sọ ẹ̀ wọ́n. àṣẹ wọ́n fi gbẹnu yóò sọ lọ́pọ̀ sọ̀rọ̀ ìgbìn. wàá gbọ́ ọ̀jáde ẹni òkú bí wọlé. wàá gbọ́ ọ̀jáde ẹni wàá gbọ́ ọ̀jáde ẹni ìgbòho. ọ̀jẹ̀ kẹlẹ́ àfọ̀ mọ́ pàkẹ́ ìjà ẹ̀kú yìí mọ́ pàkẹ́
ere wanya. Ami oru pa wo. Lu wa so wa ni obo da don wa do ga. O wa ni obo da don wa do ga nya ni ma be ke na ya ke na. E ni na fi pa o le na wa be lu wa ka ya mu ja. Wega gẹgbọn. Gẹlẹ gasi. Ya ba we yo to. Ya fe la o gbe ya. Òkúta. Ebi wo ki. Òkúta. Òkúta we wa. Ọ̀nà gbẹ̀rẹ̀ ìyá ọ̀wà lójú. Ọ̀nà yìí tó. Ẹgbẹ́ ilẹ̀ yẹn fún mi. Ọwọ́ tó máa zẹ́wà bí inú. Ebi àti owó kí mẹ́wò lọ. Ọ̀nà ayọ̀ ló gbọ́ ọ̀nù. Ebi àti owó kí mẹ́wò. Ebi ní gẹ́lẹ́ sọ mẹ́wẹ̀ dágbé. Mú Dáadọ́ ọ̀gẹ́. Ọ̀ọ́kẹ́ ọba àbí ọ̀gẹ́. Àfáàsọ̀ owó kí mẹ́wò. Tẹ́lọ̀, gbogbo ìwà ní àmù ọdún yẹn mọ̀ ọ́ yẹn mọ̀. Tọ́tọ̀! Màá yá gbà yín wà lórí. Tọ́tọ̀. Ọ̀gẹ̀dẹ̀ náà bàbá. Kó fi àwọn àlè bọ́ lọ́wọ́. Kí a da ìfẹ́ wà. Gbogbo ìwà ní àmù gbogbo ìwà ní mọ̀. Oyè sá. Bébí wọ́n bá ti rí àmì ìwà ní àná. Àjọ fún bébí. Bẹ́ẹ̀ wá gbà ogun wẹ́n náà múlẹ̀. Àjọ fún bébí ẹgbẹ́ wá. Wọ́n kò yọ̀ wá. Bébí. Oyè ta fi. Ivi akara eme we ya waza omi lawo. Ege ni wa sobo. Ẹ má ta lọ azẹ́ gèlégé. Ọ̀tá ni. Ọ̀tá ni. Ọgọ́ mẹ́bọ̀. Iye àríyá. Ìgbìyànjú ìtàmà ẹ̀ wẹ́nẹ̀ gbọ̀dà fún ẹ̀. Ìgbìnà ni ma wa gbìnà kẹ́dẹ́rì àdé. Rú dẹ́mẹ̀ náà. Èyí ma ya gbìnà yín anáwé ni mọ̀dà fún mẹ́rin náà wí kú ẹ̀. Gbé wọn dọ̀. Ọtí ẹ̀ ìyàzẹ́ yìí máa yọ̀gọ́ mẹ́rin yá. Eke abe ye logo wa ya so. Èmi ò wọ yà ní azẹ́ mẹ́ kẹ́dẹ́rì àdé yíyé. Bébí ni wà wọ̀nyí náà. Lọ́wọ́ ẹgbẹ́ àgbẹ̀rẹ̀ ní àgbáyé náà. So if you want to go let me know that you are the one who was a similar. You so each one way. Nana me wa a best call why I see muna. You never bet you what. I have to come with me now. That was a lot of no jame. No what the me won we pass. We have one call where was it by bottle. Never can tell you. What you mean? What vie wo bo nu yan digun wo yan le mani. Dede o ni ya dede o fe ma ila o awa ja me ma lo fi yan gbera. Iyo salobo a. Imagine me gbona de o na to gbo wa gboda fún wa gbo wa ri bi to wa ri ra. Iko ya fe ni wa re wa karo. Ah. Wa karo. Ona gbogbo gbonu. Ona gbogbo gbonu.
Me wá ní ọ̀rẹ́ lógi ní agé lọ hàn dé ọ̀rẹ́ lógi pé kí á hàn. Ije me ode gba una meja. Ọ̀rẹ́ àdúdó ọ̀rẹ́ odò. Eju wà nínú iye. Wẹ́n so lọ kí á hàn.